Muhammadu ló kọ́kọ́ ṣe cross dressing láyé tó wọ aṣọ obìnrin aṣọ Aisha tó ń ṣe báyìí bí Bobrisky ṣe máa ń ṣe yẹn tó ń ṣe báyìí ngele tó ń rò ó wà nínú àdìtì. màá fi hàn yín after video yà bí during this video màá fi hàn àwọn èèyàn àwa kan wà tẹ́ ẹ̀ lè tán ẹ̀ ń pa àgbò ní UK ṣé ẹ̀yin lẹ̀ ń pa fúnra yín ni ṣé ẹ̀yin Muslim lẹ̀ ń pa fúnra yín ni kò ń ṣe ẹ̀yin lẹ̀ ń pa slaughter house lẹ́ máa ti lọ gbà á sọ pé wọn kì í pa nímọ̀ ẹ̀ lè pa fúnra yín òfin ìlú yẹn lẹ́ máa tẹ̀lé òfin ìlú yẹn òun lẹ́ máa tẹ̀lé òfin bọ́n ṣe ń pa á nímọ̀ bọ́n ṣe ń ṣe nǹkan lẹ́ máa tẹ̀lé pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó wà nù lẹ́ńbí kò béèrè lọ́wọ́ wọn pé báwo ló ń ṣe ń pa àgbò nígbà iléyá pé sáwọn fúnra wọn ló máa ń ra àgbò wá sílé wa pa ẹ má jẹ́ kí ẹ̀sìn kó jẹ́ kẹ́ ẹ ètì èmi fẹ́ràn yín mo fẹ́ràn yín gan-an kódà kí ìyàwó mi mùsùlùmí ni họ́n tẹ́bá rí tí mo lo ìjáàbù lórí live video ìjáàbù ìyàwó mi ni bí ẹ mọ̀ kò sí àdìtì tí ò sínú library mi ṣùgbọ́n tí n bá ti mùsùlùmí ṣé mo lè fẹ́ mùsùlùmí ni so ẹ jẹ́ kí ìjẹ́ ọmọ ènìyàn kó wá fọ́. kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lónà ọ̀dọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wá ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí aago yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó níbẹ̀. ọ̀rọ̀ òṣónú ifá ni ẹ kíyèsẹ́ bọ́ ẹni bá gbẹ́bọ̀ ń bẹ̀ kó rúbọ ifá ní ọ̀wọ́n rí yẹ̀kú asọ̀ ní bàbá ìjà ọ̀rọ̀ òṣónú ifá ni ẹ kíyèsẹ́ bọ́ adífá fún onígbò asùn lọ́lá ọmọ fi àkàrà bá owó rẹ̀ mọ́ ọ̀rọ̀ òṣónú ifá ni ẹ kíyèsẹ́ bọ́ ẹ kíyèsẹ́ bọ́ ẹbọ rírú òun ló sì gbé wa débi táwa báyìí ní orílẹ̀-èdè Yorùbá ẹ jẹ́ ká go back to the point àwọn èèyàn yìí ọ̀nà ìgbà bímọ wọn ẹ̀sìn ló ń decide ẹ̀ fún wọn gbogbo nǹkan tí wọ́n ń ṣe láwọn Fúlàní ẹ̀sìn ló máa fi ń decide ẹ̀ ẹlẹ́sìn ni wọ́n àwọn náà gbé Islam lé lọ́wọ́ ní Áfíríkà ń bí ọ̀nà ọ̀dọ̀ wọn ní Mali Niger yẹn náà ni gbogbo ẹgbà dé so àbá wọn kò sí èèyàn tó ń bá wọn ja ìjà wọn ṣùgbọ́n ǹjẹ́ a lè máa sọ òtítọ́ ìyẹn ni pé kí ni òtítọ́ ohun tí Islam dúró fún gangan àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ sọ fún wa pé Islam means peace irọ́ ni a ti mọ̀ pé kò sí àlàáfíà ń bẹ. èkejì ni pé ẹ gbọ́dọ̀ mọ̀ sọ fún wa pé Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ kò sí àlàáfíà ní ìyá ti mọ̀ yẹn ẹ gbọ́dọ̀ mọ̀ sọ fún wa pé Islam ẹ̀sìn Ọlọ́run ni pé ẹ̀sìn nítorí ohun tó máa ń sọ ni pé ẹ̀sìn tó o bá ti ṣe Islam tó o gbà Islam ó gbà àgbáyé ni wọ́n rán sí ẹnìkan béèrè lọ́wọ́ pé ṣé wọ́n rán sí North Korea náà lọ sí North Korea kó lọ gbé máìkì síta kó ṣe Allahu Akbar kó ṣe kárùwẹ̀ ó jáde ká gbọ́ noise ẹ̀ níta tí gbogbo àgbáyé ni wọ́n mọ̀ọ́mọ̀ sí kó mọ̀ kan tó máa gbẹ̀yìn láàrin 1 minute ní North Korea lọ́pọ̀lọ́dún wò ní any part of those countries àbí kò tiẹ̀ gbé mic síta kan ní UK kó lóun ṣe Ramadan ordinary UK kó lóun ṣe kó lóun fẹ́ pè irun kan ó wá ń pariwo òun kọ̀ sí noise pollution in the environment my brother you will have yourself to blame gbogbo àwọn ọmọ yín tó wà ní UK béèrè lọ́wọ́ wọn pé a bá ṣe ń pa àgbò fún léyà níbí là ń pa fún lọ́hùn without the consent of the
government, without the appropriate body monitoring the animal, without it being killed by somebody that have the license. Ẹ béèrè lọ́wọ́ wọn. So wọ́n wá fi ń tàn yín jẹ pé that the fastest growing community religion in the whole world about the ṣí fastest growing kẹ̀. And fast and grow ọ̀nà ìgbà bímọ yín ni torí tẹ́ bá ti ń bímọ ẹ máa ń bímọ lẹ́dẹ̀ ogun ni ẹ ń bímọ bí ẹni tó fẹ́ lọ ojú ogun tó mọ̀ pókè o tó ń bá bí mẹ́sàn-án tó ń bá sọ méje nù òun sì máa ní méjì láti dejú ara àbólórí burúkú ni eléyìí ni. So you people are killing OJ Bullet. You are killing your Ramadan ram in your own house in the UK. Let me come and meet you during Ramadan and show me where you kill your own. Àmà wá jẹ àgbò ńlé yín, àwa ò bá yín ṣọ̀tá. Àmà bá yín jẹ àgbò yín tẹ́ bá ti fẹ́ pa. You people dey say why you people dey lie say mo ń sọ̀rọ̀ pé lẹ́ni lórí TikTok sọ fún mi pé ibo ni mo ti dé ní UK rí tí mo ń sọ̀rọ̀ pé wọn kì í pa àgbò wọn fúnra wọn lé. Ẹ ra àgbò wá sílé kẹ́ slaughter bí ṣe máa slaughter ní Nàìjíríà. Ẹ ra àgbò yín wá kẹ́ wá slaughter ẹ̀ kẹ́ wá àmà wálé yín wá wò ó ká wá wo bẹ̀ ṣe ń pa àbẹ́lẹ̀ ti ṣe èrè. Ní wọn kì í pa àgbò ṣe lè pa individually torí lára yín béèrè question kan online pé bàbá wèrè kan ìmáàmù kan bẹ́ẹ̀ àbí ṣèyí kìín kan ó ń béèrè pé nílùú òyìnbó ṣé a lè pa ajá fógun ṣé yìí lè pa àgbò kẹrà individually kẹrọra àgbò lọ́jà kẹfà okùn ẹ̀ wá sílé kẹ ní ọ̀bẹ ò gbọdọ̀ sílẹ̀ kẹsì fọwọ́ sí lọ́rùn kẹsì gé ní UK ẹ ti ṣe tẹ bá ń tàwọn èèyàn àwa kan wà tẹ́ ẹ lè tán ẹ ń pa àgbò ní UK ṣé ẹ̀yin lẹ ń pa fúnra yín ni ṣé ẹ̀yin Muslim lẹ ń pa fúnra yín ni kò ń ṣẹ̀yin lẹ ń pa slaughter house lẹ máa ti lọ gbà á sọ pé wọn kì í pa ánímọ̀ ẹ lè pa fúnra yín òfin ìlú yẹn lẹ máa tẹ̀lé òfin ìlú yẹn òun lẹ máa tẹ̀lé òfin bọ́n ṣe ń pa ánímọ̀ bọ́n ṣe ń ṣe nǹkan lẹ máa tẹ̀lé pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó wà nù lẹ́ńbí kò béèrè lọ́wọ́ wọn pé báwo ló ṣe ń pa àgbò nígbà iléyá pé sáwọn fúnra wọn ló máa ń ra àgbò wá sílé wá pa. So mi ò mọ gbogbo I don't need to talk with illiterate so that you know that divert my attention. Let me focus on my program. So you people ọ̀nà tàwọn Fúlàní nìyẹn báwọn ṣe ń ṣe tiwọn nìyẹn. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá kí ló kàn wá kan Islam kí là ń yọjú sọ́rọ̀ fún? Àyọjú náà kókó báyìí òun lè bá débi tẹ bára yín dé lónìí ṣe ráyè yín lóde báyìí. Ẹ padà kó àbùkù olóròǹbó ẹ ti kó àbùkù báyìí ó kù bí ta máa ti sí. Gbogbo olè tí ànábì yín jà táwọn sàábé ẹ̀ kọ sílẹ̀ gbogbo ẹ̀ láti padà rí báyìí. Gbogbo ẹ̀ òun láti padà rí. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí báyìí? Ibi tó ti jalè tán fi ẹ̀yìn ẹ̀ ti àgbá á ti rí. Ibi tó ti jí pátá pupa. Ibi tó Muhammadu ló kọ́kọ́ ṣe cross dressing láyé tó wọ aṣọ obìnrin aṣọ Aisha tó ń ṣe báyìí bí Bobrisky ṣe máa ń ṣe yẹn tó ń ṣe báyìí ngele tó ń rò ó wà nínú àdìtì. Màá fi hàn yín after video yìí àbí during this video màá fi hàn yín tó wọ aṣọ obìnrin Muhammadu tó wọ aṣọ obìnrin tó ń ṣe báyìí tó ń ṣe Bobrisky. Mi ò kò sí rọ́ńbẹ̀ gbogbo ọ̀rọ̀ tí n bá ti sọ màá fi àyà ẹ̀ hàn yín màá sì fi àdìtì ẹ̀ hàn yín. So ẹ̀yin èèyàn wa ẹ dìde ẹ̀sìn kò lè kọ́ńtrólù wa nílẹ̀ Yorùbá. Àṣà àti ìṣe wa òun ni ìṣẹ̀ṣe. A pè yín kí wá bá wa bọ òrìṣà lé wa ẹni tí lé yín ẹ̀yin lẹ́ni. A pè yín kí wá bá wa bọ fá lé wa ẹni tí lé yín ẹ̀yin lẹ́ni. Àwọn ìran kan ti wà tó pé wọn ò ní fá lé wọn ò ní fá rárá níran yẹn kò sí fá nínú ilé wọn tó pé ó lè jẹ́ ìran tí yín ẹ lè má ní fárí ṣùgbọ́n ó lè ní orò kan tán ṣe ń lé yín
orò yẹn ní ìṣẹ̀ṣe ilé yín, òkan èmi ìṣẹ̀ṣe ilé tèmi ó lè yàtọ̀ sí ìṣẹ̀ṣe ilé tìyẹ, ìṣẹ̀ṣe ilé tìyẹ ó lè yàtọ̀ sí ìṣẹ̀ṣe ilé tèmi. So n tí mò ń sọ gan-an nìyẹn, ìṣẹ̀ṣe ilé yín ni ká ẹ dì mú, ẹ má jẹ́ kí ẹ̀sìn kó jẹ́ ká ẹ ètì èmi fẹ́ràn yín, mo fẹ́ràn yín gan-an, kódà kí ìyàwó mi mùsùlùmí ni họ́n tẹ̀bá rí tí mo lo ìjáàbù lórí live video, ìjáàbù ìyàwó mi ni bí ẹ mọ̀, kò sí àdìtì tí ò sínú library mi, ṣùgbọ́n tí n bá hate mùsùlùmí ṣé mo lè fẹ́ mùsùlùmí ni? So ẹ jẹ́ kí ìjẹ́ ọmọ ènìyàn kó wá first. Ìjẹ́ ọmọ ènìyàn yìí ní ó jọ àwọn Fúlàní lójú, torí wọ́n fẹ́ràn màlúù ju ọmọ èèyàn lọ. Gbogbo wa la mọ̀ pé Fúlàní fẹ́ràn màlúù ju ọmọ èèyàn lọ. Tó bá dẹ̀ máa fẹ́ràn ọmọ ènìyàn, á fẹ́ràn ọmọ ènìyàn tó jẹ́ inú ẹ̀sìn ẹ̀, kò ń ṣẹjọ́ ẹ̀. Ohun tí Ànábì Muhammadu ti sọ sílẹ̀ fún ni pé o gbọ́dọ̀ fẹ́, kò sí ibì kan nínú Quran tí wọ́n kọ sí pé fẹ́ràn àwọn Kírísítẹ́nì yìí gẹ́gẹ́ bí ara ẹ̀. Tí bá rí nínú Bible tó ń kọ pé fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Isaac Abdullah mọ̀mọ́pọ̀ dẹ̀ ní náà, ọ̀dẹ̀ lè máa tí ọ̀dẹ̀ ní gbogbo wa, kò dùn mí ní ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ òkè ń dùn àwa. Ọ̀dẹ̀ ní Allah náà, ọ̀dẹ̀ ní Allah. Tó bá pé Allah ló dá àwọn ará Saudi ni, tó dá Christian, tó dá Muslim, tó dá àwọn oníṣẹ̀ṣe, kò lè dá wa tán. Tó bá pé orí Allah ti dàrú, kó wá máa sọ fún yín pé ẹ̀yin kan o, ẹ gbọ́dọ̀ bá àwọn ẹni yìí ṣe, ẹ gbọ́dọ̀ bá àwọn ẹni yìí jẹ, ẹ gbọ́dọ̀ bá àwọn ẹni yìí ṣe. Orí Allah yẹn ó ti dàrú ni, tó dá gbogbo wa tán. Tó bá pé òun ló tó gbàgbọ́ pé òun ló dá gbogbo wa tán, tó wá kín wa, tó sọ pé ẹ̀yin yìí o òkúta, òun náà ló sọ pé òun lòun lè ṣe èèyàn lọ́nà, òun lòun lè fi èèyàn mọ̀nà. Ó ti fi èmi ṣìnà báyìí, ìwọ tó wá fi mọ̀nà ó wá ń gbógun tì mí pé dandan sẹ́ẹ̀ wá mọ̀nà. Ṣé Allah yín ò lè fi mí mọ̀nà ni? Ó lòun lè ṣèyàn lọ́nà, ó lòun lè fi èèyàn mọ̀nà. Ó ti wá fi èmi ṣìnà Islam tí mi ò dẹ̀ ọ̀nà tí mi ò fẹ́ mọ̀. Ìwọ wá ń bínú báyìí pé ọ̀dẹ̀ ni mí torí pé Allah ti ṣì mí lọ́nà. Ṣé èmi ló yẹ kó blame ni àbí wèrè Allah tó ṣì mí lọ́nà? Torí ọ̀rọ̀ yìí mùsùlùmí yóò yé mi. Mo kà á nínú ìwé yín pé òun nìkan lọ́ba fi ní mọ̀nà, òun nìkan dẹ̀ lòun tún lè ṣì èèyàn lọ́nà. Ó ti ṣì èmi lọ́nà náà, ó ti ṣì mí lọ́nà, òun ló ṣì mí lọ́nà. So èmi kọ́ lẹ máa blame, Allah yẹn lẹ máa blame pé kí ló dé tó o ṣì bẹ́ẹ̀ ní lì lọ́nà? Kí ni mo ṣe fún Allah tí ò fi mí mọ̀nà, tó ṣì mí lọ́nà báyìí? Torí Allah ń lẹ sọ pé ó dá ọpọlọ mi, kò dẹ̀ jẹ́ kí n rí sí pé òótọ́ dẹ̀ ni o, òótọ́ ni gbogbo ìránṣẹ́ tán ti rán, wọn rán kan sílẹ̀ Yorùbá, òótọ́ ni wọn rán kan sílẹ̀ Ìgbò, òótọ́ ni Lárúbáwá nìkan náà ránṣẹ́ sí, òótọ́ ni ó yẹ kí n tẹ̀lé Ànábì. Ṣe pé orí Allah ti dàrú, n tà ń sọ nìyẹn. So gbogbo kan yìí kò mí ká máa ìtàn lásán, irọ́ lásán ni gbogbo kan tán gbélé yín lọ́wọ́ tẹ́lẹ̀ ń gbọ́lé. Ẹ wá ń sọ pé láì jẹ́ pé o gba Islam o, tó jẹ́ mùsùlùmí tó ń kírun, o lè wọ àlùjánà. The only certificate tó ní láti wọ àlùjánà ni pé kó jẹ́ mùsùlùmí. How? Because tàbá pa gbogbo ẹ̀sìn tó kù pọ̀, ta kó mùsùlùmí sẹ́gbẹ́ kan, ẹ̀yin lẹ kéré jù. So mi pé gbogbo àwọn 6 billion tó kù iná là ń lọ, àwa la máa fi kóná fún yín. Ẹ̀yin náà dẹ̀ believe pé ẹnìkan o yóò dáná. Mo béèrè question kan lọ́wọ́ gbogbo yín tẹ̀ tí dá mi lóhùn. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, Fúlàní lè ṣe é, Fúlàní lè sọ ọmọ ẹ̀ sínú náà, Fúlàní lè pa ọmọ ẹ̀,
àbọ̀rọ̀ mi ò yé kò sí kan tí Fúlàní ò lè ṣe mọ̀ ń bọ̀. torí pé ẹ̀sìn ló ń kọ̀ntrólù ẹ̀ kò sí nǹkan tí ò lè ṣe fún ọmọ tó bí ó lè pa á torí ọ̀rọ̀ Allah ẹ̀sìn ni gbogbo kan tó ń ṣe ẹ̀sìn ló ń control everything tó kò sí kan tí ò lè ṣe. a ní ṣe bí ànábì wọn Ibrahim a ní ṣe bó ó fẹ́ pa ọmọ tiẹ̀ fún Allah a ní sọ tóun bá pa ọmọ tòun a ní kò sí nǹkan tó burú ń bẹ̀ a ní Allah ló mú wá Allah náà ló pa á ìgbàgbọ́ wọn ni. ṣùgbọ́n ẹ jẹ́ ká wá jókòó ká túnú rò ǹjẹ́ àwa Yorùbá lè ṣe bẹ́ẹ̀ fọmọ tiwa? ṣé ẹnìkan wà nílẹ̀ Yorùbá yìí tó lè mú ọmọ ẹ̀ kó lóun fẹ́ pa á fún òòṣà léhùn? bàbá sọ ìyá wa gbà pé òun kúkú ti gba òun ti gba o pé òun ti gbà fún ọkọ òun ibi tó bá wẹ̀ fùfù lẹ̀lẹ̀ ìyìn ní darí ìgbẹ́ sí ibi olówó ẹni ní rán ní lọ ọkọ òun náà ló kú fóun lóyún tóun sì gbóyún fóṣù mẹ́sàn-án tó wá fẹ́ pa á fòòṣà lé wa kó kú máa pa náà ní tó possible ẹbí ọmọ Yorùbá. ìdí tá a fi sọ pé ẹ̀sìn ọ̀tọ̀ àṣà àti ìṣe wa tá à ń pè níṣẹ̀ṣe yìí ọ̀tọ̀ bá ṣe wáyà orí wa gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n ọmọ Yorùbá ó yàtọ̀ sí bí ẹ̀sìn ṣe wáyà orí ọmọ Lárúbáwá. Atún orí ẹni tí ò sunwọ̀n ṣe ó yàtọ̀ sí agé orí ẹni tí ò sunwọ̀n lọ. tó ní ẹni tí ò bá ti sunwọ̀n o tí ò ti gbọ́ tòun ànábì ẹ gé orí ẹ̀. ó wà nínú àdìtì ó wà nínú ìwé tẹ́ ń tà fún wa. àbọ̀rọ̀ mi ò yé. àwa dẹ̀ ní atórí ẹni tí ò sunwọ̀n ṣe yẹn làwa ó tẹ̀lé àní tẹ̀lé agérí ẹni tí ò sunwọ̀n lọ àtórí ẹni tó sunwọ̀n àtórí ẹni tí ò sunwọ̀n gbogbo ẹ̀ lẹ́ ń gé. so ẹ̀yin èèyàn wa ẹ̀sìn ò fàjà we can live together falala kò sí nǹkan tá a fẹ́ máa jà fún ṣùgbọ́n ẹ lè impose ẹ̀sìn lé wa lórí. àbọ̀rọ̀ mi ò yé ẹ lè impose lé wa lórí. àwa tó wà wò pé àwọn Fúlàní ọ̀nà tán fi operate ẹ̀sìn ló ń control ẹ̀ wẹ́ẹ̀dì wọn o ọ̀nà ìbàjẹ́ wọn oúnjẹ tó já láàlì oúnjẹ tó já ram gbogbo kan wọn ẹ̀sìn ló ń decide ẹ̀ fún wọn. ṣùgbọ́n ní Yorùbá a ti ní àṣà àti ṣe wa àmọ́ bá ṣe ń gúnyán àmọ́ bá ṣe ń ṣe gbogbo nǹkan ìyẹn ló dẹ̀ control wa ọ̀nà ìgbàfọmọfọ́kọ ọ̀nà ìwádìí ọ̀nà báyìí máa ń ṣe gbogbo nǹkan nílẹ̀ Yorùbá àṣà àti ṣe wa la fi ń ṣe gbogbo ẹ̀. now a lè wáyé bìrí kálá fẹ́ máa tẹ̀lé àwọn ẹ̀sìn Fúlàní lọ àtẹ̀sìn Lárúbáwá. tí ọmọ yín bá jalè ọmọ Yorùbá àtàtà ṣé ẹ lè mú ọmọ náà kẹrẹ̀ tẹ ọwọ́ ẹ̀bọnú ná ẹni ò ní jalè mọ́ kẹtẹ ọwọ́ ẹ̀bọnú báyìí láàyè kò sí ojúlówó ọmọ Yorùbá tó lè ṣe bẹ́ẹ̀. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò lè ṣe bẹ́ẹ̀ kí ọmọ mi jalè kí n dẹ̀ tẹ ọwọ́ ẹ̀bọnú torí pé kò bá common sense mu. Ọlọ́run tẹ preach fún wa ẹni ọba onídàáríjì ni so mi pé ó gbà pé èèyàn lè repent. àwọn kan máa ń sọ lọ́dà comment section mi wọ́n ní Fìràínù ó ṣe jù báyìí lọ ó padà gbà fún Allah ní ìparun ló lọ ẹnìkan ó ṣe jù báyìí lọ ó padà di Islam ní that means pé ẹ̀yin fúnra yín gan ẹgbà pé èèyàn lè ronú pìwàdà kí n jíròrò lábẹ́ kí ní ẹlẹ́dàá mi ò ní jẹ́ o kí wọ́n á ní mi ò sin fámọ́ mi ò bọ fámọ́ mi ò bọ Ṣàngó mọ́ mi ò bọ Ọ̀ṣun mọ́ Islam fẹ́ máa ṣe ẹ gbà pé ó possible nínú ọmọ èèyàn kó ṣe bẹ́ẹ̀. that means pé tọ́mọ bá jalè bá bèèrè ó sì lè yí padà so a máa fún ní chance a máa correct ẹ̀ a máa fún ní chance a máa correct ẹ̀ so ní ti ọwọ́ ẹ̀bọnú náà kò sí inú àṣà wa.
ṣùgbọ́n ẹ̀yin wá ń sọ fún wa pé Ọlọ́run kan o tó dá àwa o àmín pé Ọlọ́run yẹn o ọba onífẹ̀ẹ́ ni ọba ọlọ́lá jùlọ ni ọba tá gbọ́dọ̀ máa forí balẹ̀ fún ni ọba tá gbọ́dọ̀ máa jọ́sìn ni tá bá wá kọ̀ ká jọ́sìn Ọlọ́run yìí gbogbo ara wa yóò sọ sínú iná yóò fi ìyà jẹ wá. Ìwọ ọmọ Yorùbá o ò lè ju ọmọ tiẹ̀ sínú iná torí pé ó jalè ṣùgbọ́n Ọlọ́run tó dá ẹ tó jẹ́ àwòkọ́ṣe fún ẹ ó máa ju ìwọ sínú iná torí pé ó jalè. Ṣọlọ́run nìyẹn that means pé ẹni òun ṣe Olódùmarè tiwa. Olódùmarè tiwa ò kọ́ wa bẹ́ẹ̀ pé òun máa sọ wá sínú iná ṣùgbọ́n ó kọ́ wa pé a gbọ́dọ̀ ṣe ibi. Àbọ̀rọ̀ mi ò yé ení tere èjì tere ni àgbà tó bá gbẹ̀bù ìkà ọmọ ẹ̀ á jẹ ń bẹ̀ ọmọ ẹ̀ á jẹ níbẹ̀. Ẹni tó bá gbẹ̀bù ìkà orí ara ẹ̀ la fi gbé. Àwọn ẹ̀kọ́ yìí ó jẹ́ ń táwa ọmọ Yorùbá mọ̀ gẹ́gẹ́ bí ìwà ọmọlúwàbí directly à nídìí ìwé kan láti sọ fún wa tí ń kọ́ ọmọ wa kékeré pé fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara ẹ o. Ṣé ń gbọ́ fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara ẹ o. Àdáná gbé lọ fáwọn oníbọ̀ wa o. Kì í ṣe gba Ramadan nìkan o. Kò sóṣù kankan tí Yorùbá ń specialize at man nice fáwọn èèyàn. Ẹ bá gbóúnjẹ lọ fún wọn oúnjẹ ọdún Yorùbá ò ní gbogbo oṣù gbogbo ọjọ́ ni Yorùbá fi ń hùwà ẹ̀. Gbogbo ìgbà ẹjẹjá power tap ẹjá gbé live yìí lọ sí 100k ẹjọ ẹ̀yin tẹ́ wà ní orí TikTok ẹ dẹ̀ máa share kẹ bá wa máa share fáwọn èèyàn ẹ bá wa share fún 10 people each of us on this live program should share it to 10 people on Facebook. Please kindly keep sharing ẹ bá wa tap kẹ máa power tap báyìí kẹ bá wa máa click love kẹ dẹ̀ máa bá wa share fún àwọn èèyàn kí live yìí ó lè lọ kó dọ́dọ̀ àwọn èèyàn tó yẹ kó dé. Èèyàn wa ẹ bá wa share live kẹ bá wa power tap lórí TikTok kẹ dẹ̀ power tap lórí Facebook èèyàn wa. So Yorùbá ní ìwà títí ẹ̀ nínú gbogbo ìgbà ládẹ̀ ń wu ìwà ọmọlúwàbí wa kò jẹ́ pé bí àsìkò Ramadan nìkan la máa hù àbí àsìkò umura nìkan la máa hù àbí àsìkò Christmas nìkan la máa ṣojú ayé. Ìwà olúkálùkù lolúkálùkù ń hù lọ́jọ́kọ́jọ́. Nítorí náà o ò lè ta Ọlọ́run tó fẹ́ ju èèyàn sínú iná fún mi kó lọ́lọ́run mi ni kò ń sọ Ọlọ́run mi. So Israel winsome Jésù ṣe tèmi Jésù fúnra ẹ̀ béèrè ọ̀rọ̀ yẹn ó ní ǹjẹ́ ẹ̀yin èèyàn tọmọ yín bá béèrè ẹyin ṣe lè fún lákèké tọmọ yín bá béèrè ẹran àbí ẹja ṣe lè fún léjò. Wọ́n ní rárá àwọn ò lè ṣe bẹ́ẹ̀. Ó wá ní mélòó mélòó wá ní bàbá yín tí ń bẹ lọ́run. So ìwà Yorùbá bẹ́ẹ̀ ni ìyá mi bàbá yín tí ń bẹ lọ́run yẹn kò ní jẹ́ gbé yín kó jù yín sínú iná. Ìwà ọmọlúwàbí wa lóòótọ́ ìyá mi mo dúpẹ́ ó tó wá láti make ẹ̀. Bí mo ṣe rí ẹni tó bá mọ̀ mí ọ̀pọ̀lọpọ̀ yóò mọ̀ mí mi ò tẹ̀ àwọn èèyàn mọ̀ mí ẹ kàn sí rí mi tí mo ti ń wò yín níran sókè mo sì ń bá yín rojọ́ mo ń bá yín ṣeré mo ń bá yín ṣàwàdà. You don't know me. Ọmọlúwàbí gidi ni mí tọkàntara. Ọmọlúwàbí gidi tààrà. Ask about me. Read my bio. Run a background check. And this everything I stand for, humanity. Humanity. My neighbor are more important than religion. Ọmọ neighbor mi ó wà important ju Allah lọ. Ọmọ neighbor mi ó wà important ju ilẹ̀ Lárúbáwá lọ.
ìlú mi ó wà important ju Amẹ́ríkà lọ orílẹ̀-èdè mi ó wà important ju United Kingdom lọ àbí any country in the world àbí Israel bẹ́ẹ̀ ni kálẹ̀ mẹ́rẹ̀ hàn ehun yóò hàn tó bá mi. So you people need to know that a kan lè má ṣe ó gbogbo tá à ń ṣe yẹn mọ̀ ìmọ̀ tá à ń ṣe kiri yìí òun fi sọ pé tó o bá lè kú sí wọn tá bá lè jó sí ẹ ọ̀rẹ́ mi ẹ ò burú tó o bá lè kú sí wọn bọ́n bá lè jó sí ẹ ọ̀rẹ́ mi ẹ ò burú torí pé òṣùpá láyé ọ̀rẹ́ o ń ṣe láyé yí ọ̀rẹ́ o ìwà tó dá ló yẹ ká máa hù torí kò sẹ́ni tó mọjọ́ ọ̀la mo ní pé òṣùpá láyé ọ̀rẹ́ o ń ṣe láyé yí ọ̀rẹ́ mi ìwà tó tọ́ ló yẹ ká máa hù torí kò sẹ́ni tó mọjọ́ ọ̀la ká ní Muhammad ó mọ ọjọ́ ọ̀la ni kò ní jalè kò ní fẹ́ kò tẹ̀ ní súnmọ́ Àìṣà rárá débi tó ti máa bọ́mọ ọlọ́mọ sùn lọ́mọ ọdún 9 kò ní lọ jalè débi tó ti máa já sí o Al-Tabari sọ ní volume 9 page 31 ẹ lọ kà á ìwé Al-Tabari volume 9 page 31 Muhammad jalè wọ́n já sí òhò wọ́n fẹ̀yìn ẹ̀tà gbá ó lè wọ́n pariwo lèlé lórí ṣebí àwọn ẹbí Muhammad náà ló kọ̀wé yẹn abẹ́ tún believe nínú Al-Tabari tàbá ti ní Sahih Buhari rẹ̀ wọ́n ní Sahih ni àdìtì tó dáa ni ibi tó bá tó wá kọ̀tàn nípa ìwà burúkú tànábì rù ẹ máa ní ọ̀tá ànábì ni wọ́n àwọn ará Lárúbáwá ò kì í sọ bẹ́ẹ̀ o wọ́n gbà pé bánábì ṣe live life ẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn tí wà ń lọrin wọ́n ní ọ̀tá ànábì ló kọ wọ́n ní ṣe lọ́ parọ́ mọ́ ànábì tó ẹ mọ̀ mí Ọlọ́run rẹ̀ ní jẹ́ kẹ́ ẹ mọ̀ mí ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá mọ̀ mí ẹ kàn rò pé oníṣẹ̀ṣe kan tó ṣe kinní kan lè kinní kan ni mí tẹ́ bá gbọ́wọ́ kọ́wọ́ lásán tẹ́ gbọ́wọ́ kọ́wọ́ lásán abẹ́kàn rò pé ẹ kàn lè ṣe kinní kan ọ̀bọ ò tí ì ṣẹ̀wọ̀n ẹ̀wọ̀n yín àjùtọ̀ bọ ìyẹn fisikálì ẹ̀wọ̀n yín àjùtọ̀ bọ kábàtú wá sọ other aspect àkọ́kọ́ náà tí ẹ̀mí ò ìwèrè pè ní mi ò ń sẹ́ni à ń súnmọ́ bẹ́ẹ̀ yẹn débi tí wàá pàtó pé kinní kan ṣe kinní kan ẹ máa lá so àwòmọ́jú ní àgbàdo núgò ẹ kàn sáà máa wò mí látòkèrè ẹ má plan láti súnmọ́ mi rárá so gbogbo kan tá à ń sọ nípa ànábì yín ó wà nínú ìwé yín àpárọ̀ ó wà ń bẹ so ó wà ń bẹ kò sí ibì kan nínú Quran tó ti sọ pé ẹ fẹ́ràn Christian ẹ fẹ́ràn àwọn ẹlẹ́bọ kí ni Muhammadu fayé ẹ̀ ṣe tó dáa tẹ́ fi ń tẹ̀lé ẹni pé ó ṣẹ́gun àwọn ẹlẹ́bọ àwa sì lẹ́lẹ́bọ ẹbọ làwa ń rú lójoojúmọ́ la fi ń rúbọ so kí ni mission yín ẹ fẹ́ wá ṣẹ́gun wa nílẹ̀ Yorùbá yìí tó yẹ pé bọ yìí náà láti ń rú tipẹ́tipẹ́ òun làwọn bàbá wa rú tán gbélé wa lọ́wọ́ tá a sì ń rú ìwúre sì ń gbà àwọn èèyàn wa ń dúpẹ́ ìwúre ń gbà confam táwọn èèyàn wa ń fọkàn dúpẹ́ ẹ sì ní ká má ṣe kí ni ká wá máa ṣe ẹni ká wá máa ṣe Islam kí ló wà nù Islam ẹni wọ́n máa fún wa ní 72 virgin ẹni 72 virgin wọ́n máa fún wa ní alikihama ṣá máa fún mi inú ayé ká sọ pé òkè o kí lọ sí city center o
márùn-ún dúró dè mí ń bẹ̀ kí n kọ́kọ́ kọ́ àwọn yẹn lọ lé ná kí n lò wọ́n sẹ́jẹ̀ kan ní òkè o mẹ́ta máa wà ní Wolverhampton o kí n lọ kí n tún lọ sùn táwọn mẹ́ta yẹn nínú ayé tí mo sì ń gbé tìbí tí ń ṣe tó ń ṣe gbàgàgbàgàgbàgà mi ò ṣe yé o ẹ wá ní ó dìgbà tí n bá wá kú o tí mo wọ sàárè ni wọ́n ṣe máa fún mi ní 72 virgin ẹni pẹ́ ti ṣe òfò mi ò wá níṣẹ́ mi tí mo fẹ́ fi ilé ayé mi ṣe ju kí n máa ronú òbò lọ́rùn ẹni pẹ́ ti ṣe èrè tí ilé ayé àti ìdòtán ẹ wá tún ní ó tún wà fún wa lọ́rùn o ká máa bọ̀ ká wá máa dóbò lọ́rùn ṣe ẹni pé ayé yín ti bàjẹ́ so ẹ̀yin èèyàn yìí kò sí nǹkan tí Islam yín mú wá fún wa kò sí nǹkan pàtó báyìí ta lè sọ pé Islam mú wá fún wa bí kò sí ẹ̀sìn jàgídíjàgan nínú Sahih Buhari volume 1 ní book bóyá 15 ní mo bẹ̀ ṣe máa ń pè nínú Sahih Buhari volume 1 book 15 òun lélẹ̀ gbogbo yẹn bá wa wò Sahih Buhari volume 1 book 15 ó ní the prophet narrates that none of you will have faith till he love me more than his father, his children, and all mankind. Pé ẹ lè nígbàgbọ́ o, ẹ dẹ̀ lè rí ọ̀run wọ̀, àfi tẹ́ ẹ bá fẹ́ràn òun Muhammadu ju bàbá yín lọ, ju ìyá yín lọ, ju àwọn ọmọ yín lọ, àti ju gbogbo èèyàn tó ń bẹ láyé lọ. Tó bá jẹ́ ọmọ tún pa òun rèé, ẹ bá mi wò ẹ̀yin èèyàn. Sahih Buhari ẹ̀tẹ̀ volume 1 book 15 hadith 15 ṣe ẹni tó bá ti rí kó sọ fún mi pé òun ti rí pé ẹ tí nígbàgbọ́ ẹ kì í ṣe mùsùlùmí ẹ rẹ̀ tí nígbàgbọ́ nú Ọlọ́run àfi tẹ́ ẹ bá fẹ́ràn òun Muhammadu ju bàbá yín lọ, ju ìyá yín lọ, ju ọmọ yín lọ, ju gbogbo èèyàn tọ́lọ́run dá sílé ayé lọ. Kí la fẹ́ wá ṣe báyìí? Ṣé ayé ò ti bàjẹ́? Ṣé irú èèyàn bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí? Torí tó bá sọ̀rọ̀ sí tí wọn ò prove pé wọ́n fẹ́ràn ẹ̀ jù ẹ́ lọ, ogun dé wọn ò nígbàgbọ́ nìyẹn. Sahih Buhari volume 1 book 15 ẹ̀ka ẹ̀yin èèyàn tó bá pé irọ́ ni mo pa ẹ̀kàn tẹ Sahih Buhari òun lélẹ̀ ẹ wo ẹ̀yin èèyàn tó wà ní TikTok. The prophet narrates, none of you have faith. Ṣẹ́tìrí ẹ̀yin Facebook ẹ wo. Ṣé irọ́ ni mo pa mọ́ ànábì báyìí àbí inú ìwé ẹ̀ ni mo ti kà? So tá bá ń ba ẹ̀sìn yín jẹ́ ìyẹn yàtọ̀ ilé àbá ẹ̀sìn yín jẹ́ à ń ka sọ yìí ni authentic hadith ni authentic ni hadith yẹn kò ṣe kó bóyá doif àbájẹ́ ń taari laka ń taari òun laka tani kò ń ṣe doif Sahih Buhari ni grade ẹ̀ lélẹ̀ Sahih ni Sahih àbí kí lẹ máa ń pè òun nìyẹn. But in a situation you cannot bring humanity above religion. Religion ẹ fi yé wa pé o gbọ́dọ̀ fẹ́ràn òun Muhammadu ju humanity lọ o. Only none of you will have faith till he love me more than his father, his children, and all human. All
humanity ẹ kà ẹ̀yin èèyàn ẹ lọ sí Google kẹ́ lọ kà Sahih Buhari volume 1 book 15 ṣé wàhálà ò ti dé irú ẹni tó sọ ọ̀rọ̀ yẹn fún àwọn èèyàn ẹ̀ kan wá ń tà fún wọn ní ẹ̀sìn ṣé ìfẹ́ lè wà wọ́n sọ fẹ́ ẹjọ́ ẹja power tap ẹ̀yin èèyàn gbé live 100k ẹ bá wa share live yìí àwọn èèyàn ní láti mọ̀ pé ogun ti dé wàhálà ti ṣẹlẹ̀ ẹ̀sìn tán lọ gba ẹ̀sìn panipani ni ẹ̀sìn kẹ̀yìn bàbá sọ́mọ kẹ̀yìn ọmọ sí bàbá kẹ̀yìn àbúrò sẹ́gbọ́n ni nígbà tí ẹ ní tó sọ pé o gbọ́dọ̀ fẹ́ràn òun ju gbogbo humanity ayé lọ kò wá tún sí ibì kan nínú ìwé yẹn tó ti sọ pé ẹ̀yin èèyàn yìí o ẹ fẹ́ràn àwọn kírísítẹ́nì ẹ fẹ́ràn àwọn júù kò síbi tó ti sọ ohun tó sọ ni pé ẹ pa wọ́n níbikíbi tẹ́ ẹ bá ti rí wọn ìwọ kò gbọ́dọ̀ bá àwọn kírísítẹ́nì ṣe o ìwọ ò dẹ̀ gbọ́dọ̀ bá àwọn yehudi ṣe ìyẹn àwọn júù ọ̀kan ni wọ́n ò gbọ́dọ̀ mú wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ayò tani bí a kẹ́ máa bọ̀ lókè Sahih Buhari volume 1 book 15 volume 1 book 15 òun ni mo ní kẹ́ lọ kà ànábì ní pé ẹ tí nígbàgbọ́ ọ̀tí ìgbà tí ẹ bá fẹ́ràn ojú bàbá yín ìyá yín àwọn ọmọ yín àti gbogbo èèyàn lọ ṣé wàhálà òde so ìfẹ́ tẹ́ ẹ ní kò ṣe ìfẹ́ ọmọ Yorùbá ìfẹ́ tí àwọn mùsùlùmí ní kò ṣe fún ìfẹ́ ọmọ ènìyàn ìfẹ́ fún ànábì wọn ni ìdí tí ìjà fi ń ṣẹlẹ̀ táwa ti sọ̀rọ̀ pé ànábì jí nǹkan tó dẹ̀ jó òótọ́ inú àdìtì yín láti rí pé ó jí nǹkan inú àdìtì yín láti rí pé ó jí nǹkan ó dẹ̀ jí so tẹ bá ti ní irọ́ ni ẹ jẹ́ ká jọ kà á ẹ kà ẹ máa bọ̀ lókè kẹ́ kà á fún wa kẹ́dẹ̀ tú tẹ bá dẹ̀ di tú 32 Quran yìí tẹ́ ẹ tú fún wa a máa jọ wò ó lẹ́yìn kọ̀ọ̀kan a máa fi wéra wọn a máa wá lo làákàyè gẹ́gẹ́ bí free thinker báyìí mi ò ṣe lẹ́sìn kankan mi ò lẹ́sìn tí mò ń ṣe Christian ni mi tẹ́lẹ̀ Christian làwọn parents mi ò choose Christianity kódà orúkọ tán sọ mi ò like ẹ̀ I believe they should have named me something else but mo dúpẹ́ lọ́wọ́ grandma mi ó fún mi ní middle name tó wà beautiful so middle name ẹni mò ń jẹ́ jù òun dẹ̀ ni mo jẹ́ ní primary school o òun ni first name mi o gbogbo primary certificate mi middle name mi ni mo jẹ́ as first name ìgbà tó ń bẹ́ẹ̀ wọ secondary school ni mo change mo wá change orúkọ mi ní secondary school mo change ẹ̀ sí orúkọ Christian tán fún mi orúkọ yẹn ni mo wá jẹ́ tí mo jẹ́ wọ university ṣùgbọ́n nígbà tí mo dé university bèbí ṣẹ́jú báyìí bèbí tó yẹ kó lè ṣẹ́jú ó ṣẹ́jú mo wá rò tọ́ mo rókòdoro ọ̀rọ̀ mo rí irọ́ táwọn parent mi tán ti pa fún mi kò dẹ́ ṣẹjọ́ tiwọn náà ẹ̀sìn ló pa irọ́ fún àwọn náà ṣé ọ̀rọ̀ mi yé ìgbà tó dẹ̀ pẹ́ mo make inquiry mo rí òótọ́ mo got awakened ẹ ṣe bá mi English yẹn mo like ẹ àwọn irú mọ̀lẹ́dẹ̀ la ojú mi ò convert o mo kàn revert ni so irú ọlá àkànní báyìí ọmọ ẹrú ni lórí Facebook mi ọmọ ẹrú ni ọmọ ẹrú fi ń yé wa pé according to all the whites they all agree that Prophet Muhammad is the best influential man in the world ṣé white ló fẹ́ determine life ẹ fún ẹ n tá n sọ nìyẹn ọmọ Yorùbá ni ẹ báwo lẹ ṣe wọn gbà pé white people superior yín
They are not superior than you. You are better than them. You are far better than the white people. The moment you see yourself more better than the white people, that's the day your life become, that's why the day you have sense. Ṣé dandan ni kẹ́ ẹ fix ara yín sínú ìtàn ọmọ òyìnbó? Ṣé dandan ni kẹ́ ẹ fix ara yín sínú ìtàn ọmọ lárúbáwá? Ibi tí problem wa ti kọ́kọ́ wà nìyẹn. A fẹ́ believe pé ọmọ Ádámù ni wá. A fẹ́ believe pé ọmọ Àwáwù ni wá. You are better than these people. You are far better than them. So, why are you always saying, the white people, wọ́n ti ń gbẹ̀sìn, ẹ lọ sí London, ẹ lọ America, wọ́n ti gba Islam, àwọn British méjì kan, wọ́n convert Islam. You people did not have sense to think that your life is better here than them. Ọjọ́ mélòó lọ́rìkẹ́yìn ti gbé yín bí? Ọjọ́ mélòó ni tornado ti happen nílọrin? Ọjọ́ mélòó ni flood ti gbé wọn dànù níbàdàn tó wó ilé 15? Ọjọ́ mélòó ni wọ́n ti ju bọ́ǹbù tí Ìbàdàn tó lọ ju bọ́ǹbù sí Ìkirè àbí Ṣọ̀ṣun tó ṣe gbàù tó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn? Àwọn irúnmọlẹ̀ yìí, àwọn náà ló ń protect wa. Àwọn ni ò jẹ́ kí ìmọ̀ àwọn èèyàn tó lè ṣe bẹ́ẹ̀ kó jọ. Torí tó bá kù díẹ̀ kí ìmọ̀ wọn ó jọ, àwọn irúnmọlẹ̀ á tún tú wọn ká torí ẹbọ àti ètùtù táwọn. Torí nǹkan tẹ́ ń fà lẹ́sẹ̀ ẹ tí ì mọ̀ o. Ẹ kọ́kọ́ yọ ọ́ lórí yín pé ọmọ ìyá ẹ̀sìn ó ju ọmọ ìyá ẹ̀jẹ̀ lọ. Tẹ́ bá ti yọ kó lórí ara yín, ìgbà yẹn la ṣe máa mọ bí tá à ń lọ. Ẹ kọ́kọ́ gbà pé ilẹ̀ Yorùbá yìí òun nílẹ̀ tó mọ́ jù ní gbogbo àgbáyé, kò sí ilẹ̀ mímọ́ kan bí kankan. Owó tẹ́yìn kó lọ tẹ́ lọ fi ń ṣe úmúrà torí ẹ gbà pé ọ̀kan nínú àwọn òpó ẹ̀sìn ni pé kẹ́ lọ sílùú yẹn. Ẹ̀yin ẹ kó owó yẹn kẹ́ pín fún àwọn 5 ládùúgbò yín ní 2 million. Ẹ pín fún wọn ní 2 million, 2 million. Ẹni owó yìí o, mo yá yín ni o, ẹ fi ṣe business. Kẹ́ wo bí life àwọn èèyàn ṣe máa change ládùúgbò yín. Ohun tí Ọlọ́run Olódùmarè kọ́ àwa nìyẹn. Ohun tí Olódùmarè fẹ́ nìyẹn. Ẹ kó owó yẹn kẹ́ fi develop àdúgbò yín. Bí a kẹ́ gbẹ́ bọ́ o sádùúgbò 5 nílùú yín. Kẹ́ wo iye èèyàn tá máa pọn omi ọ̀fẹ́. Ẹ má dúró dèjọba o, ẹ kàn kó tẹ́ fi lọ múra. Kẹ́ fi gbẹ́ bọ́ o. Ilẹ̀ wo ló mọ́tò ilẹ̀ Ìrèlè? Kò sí ilẹ̀ tó mọ́tò ìlú Ìrèlè l'Ondo State. Ká tún gbẹ́ omi 80 feet àti rí omi tó dán. Tá bá gbin iṣu sínú àpò lásán, àpò ìdọ̀họ́, tá kó ilẹ̀ dúdú sínú ẹ̀, tá ti iṣu bọ́, á ta tó máa tó báyìí ní iṣu wa. Tá bá gbin ẹ̀gẹ́, kò sí. Bàbá da ata lásán, omi ata tá dà sílẹ̀ lẹ́yìn kùlé wa, ata yẹn máa hù, tòmátò yẹn máa hù, ó máa tún so aṣọ èso. Ilẹ̀ wo ló dáa tó ilẹ̀ wa? Ẹ make inquiry Àgbábú is in my state, is in my village. Gbẹ̀lẹ̀jú Ọlọ́dà is my village. We have the 2nd largest deposit of bitumen in the whole world in my village. Ní ìlú mi, l'Ondo State. Ní Ondo State. The largest deposit of bitumen, 2nd largest in the whole world. Village mi ló wà. Ilẹ̀ wo ló mọ́ tó yẹn? Kò sí ilẹ̀ tó mọ́ tó. So I don't know your problem.
for you to be thinking ilẹ̀ kan mọ́ tó ilẹ̀ yín. Ẹnìkan wá sórí live video lánàá ó ní àwọn lárúbáwá wọ́n máa lówó gan àlèlà tó wọn o. Ilẹ̀ mímọ́ ní ilẹ̀ Yorùbá, aṣálẹ̀ àti aginjù bẹ́ẹ̀ ni òun ní ilẹ̀ aṣálẹ̀ ní Saudi, aginjù àti àfonífojì ní ilẹ̀ Europe. Tó tutù wà mú wa lẹ́pọ̀n abájáde síta báyìí tá à ń lọ bíṣẹ́ tá à ń lọ train station, òtútù à ń mú wa ní ẹpọ̀n ló tó kọ́ ti máa ń mú wa, á mú ẹsẹ̀ wa pajápajá máa mú wa lẹ́sẹ̀ nílùú òyìnbó. Torí pé ẹ bà ìlú wa jẹ́, ẹ jẹ́ ká rí ìlú wa pé ìlú wa kì í ṣe ilẹ̀ mímọ́. Àwa ń ṣe visa à ń sá lọ sílùú onílùú. Àwa ń rí ìlú òyìnbó ẹnìkan sí àwọn the white people and they say something about ẹni pé orí yìí ti dàrú ni. Are the white people better than us? They are not better than us. Ẹ wo iye àìsàn tó ń ṣe wọ́n. Àwọn ọmọ Yorùbá tó ṣe ń jápa ń sìn tójú wọn ṣe là sí jápa, àwọn ọmọ Nàìjíríà tójú wọn là sí jápa. Kí lẹ́yìn kan wá ṣe ń bí aláìsàn náà wá ń tọ́jú. Àwọn ọmọ kéékèèké ká tó bí wọn ti ń ṣàìsàn láti inú ìyá wọn, wọ́n bí sílẹ̀ ayé tó tún bẹ̀rẹ̀ àìsàn. Èrè tán bí ọmọ tó ń ṣe ọmọ kékeré tí ọpọlọ ẹ̀ ò pé tí làákàyè ẹ̀ ò pé tí àìsàn ń ṣe tó oríṣiríṣi ń ṣe tó ń domi tọ́ lẹ́nu ló pọ̀ jù náà ọmọ òyìnbó tá à ń tọ́jú níbí. Kò sọ́mọ tiwa tó ń ṣe bẹ́ẹ̀. Tá bá ti bu àgbo fún tó ń mú báyìí, ewé dóngóyárò, ewé kaṣú, ewé omi ọsàn, ewé kinní kan tá ti ṣe pọ̀ tá ti bù fọ́mọ mu, á ya gbogbo kinní yẹn fà nígbẹ́ ni. Kò sí nǹkan tó fẹ́ ṣe mọ́. Ṣùgbọ́n ẹni ilẹ̀ tí yín ò kì í ṣe lẹ́ẹ̀rẹ́. Kí ló wà abroad? Nothing is abroad. Àwa ń pọ́n apá gbogbo nǹkan wọn la pọ́n lé, apọ́nwé wọn lé, apọ́n gbogbo nǹkan lé. Mo ti sọ fún yín, ẹ̀yin òfò òótọ́ ni. Ẹjọ́ ẹja share live yìí, ẹja power tap kí live yìí wọ 100k ẹjọ́ ẹ̀yin èèyàn tó wà ní Facebook ẹ share live. Ẹ jẹ́ kí live yìí kó lọ fà. Tẹ́ bá ti mọ̀ pé kì í ṣe òkúta òun lẹ́yìn mùsùlùmí ń sìn, torí ẹ ti ní kì í ṣe òkú ẹni àlàálẹ̀ ń sìn, ọba adẹ́dá àṣẹ̀dá àṣàkẹ́ ayé àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ẹ lóhùn lẹ́ ń sìn. Tẹ́ bá ti mọ̀ pé àlàálẹ̀ ń sìn, nǹkan mẹ́rin ni màá ní kẹ́ ẹ ṣe fún mi. Tẹ́ bá ti mọ̀ pé kì í ṣe ẹrú Saudi ni yín, nǹkan mẹ́rin ni mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi. Àkọ́kọ́, ẹ má kọjú síbi tẹ́ ẹ gbà ń kírun yẹn kírun mọ́. Ẹ má kọjú sí ibi tẹ́ ẹ gbà kírun yẹn kírun mọ́. Ẹ kọjú síbi míì. Tẹ́ bá ti gbà pé gbogbo ibi ni Ọlọ́run wà, ẹ má kọjú sí ibi tẹ́ máa ń kọjú sí kírun yẹn kírun mọ́. Ìgbàgbọ́ tèmi nípa yẹn ni pé oòrùn àti òṣùpá òun lẹ̀ ń sìn. Ṣìgìdì tó wà nínú Kàábà òun lẹ̀ ń forí balẹ̀ fún. Torí tó bá jẹ́ pé ṣìgìdì tó wà nínú Kàábà lẹ̀ ń forí balẹ̀ fún ni, ẹ ní máa kọjú sí Kàábà kẹ́ tún lè gbà pé ìwúre yín ó gbà. Pé tẹ́ bá ti kọjú sí Kàábà o, ìwúre yín ò lè gbà. Ó dìgbà tẹ́ bá kọjú sí Kàábà kádùrá yín ó tó gbà. That means pé Ọlọ́run inú Kàábà òun lẹ̀ ń forí balẹ̀ fún. Ìyẹn ọ̀kan. Èkejì ni pé ẹ ní láti máa kírun lédè Yorùbá. Ẹ máa kírun lédè Yorùbá. Ẹ má ṣe Allahu Akbar mọ́. Ṣebí Ọlọ́run Olódùmarè ni Allah. Ẹ máa pè é lólódùmarè. Olódùmarè lọ́ba tó tóbi jùlọ. Olódùmarè lọ́ba tó tóbi jùlọ. Olódùmarè lọ́ba tó tóbi jùlọ. Ẹ máa sọ bẹ́ẹ̀ lédè yín.
má pe orúkọ ẹ̀ ní Allah mọ́, ẹ máa pè lédè tiyín. ní èkejì, ẹ má wo aago kẹtó kírun mọ́, ẹ kírun nígbà tó bá wù yín. Ẹ má dúró dìgbà tó òrùn bá wà ní stage kan àbí tó ṣùpá bá wà ní stage kan. Then ẹ má lọ Mẹ́kà mọ́, ẹ jẹ́ ká kọ́ Kàábà tiwa, ilé Ọlọ́run tiwa, ká kọ́ sí Ìlọrin. Since tí ò sí nǹkan kan nínú Kàábà, kò sí nǹkan tẹ́ lọ ń sìn ní Kàábà, kò sí anything nínú bẹ̀, ẹ jẹ́ ká kọ́ Kàábà tiwa. Ṣebí Kàábà block òkúta àti cement náà fi kọ́, ẹ jẹ́ ká kọ́ tiwa náà sí Ìlọrin. Ẹ fún wa nílẹ̀ nílọrin, ẹ̀yin bàbá wa. Ká kọ́ Kàábà sí Ìlọrin, ká da aṣọ dúdú bò bọ́ yẹn, aṣọ dúdú bò yẹn, ká máa ṣe tàwa fún bẹ́ẹ̀. Tí gbogbo nǹkan yìí bá ti possible, àwa náà ready láti di Islam. Islam ti wá, a lọ máa lọ umura ní Ìlọrin. Wahidi ni mo fẹ́ localize Islam, pé Islam is a global religion. Ó tán. That means pé without Saudi Islam àníkà kọ́míníkà bá ti wá sí Ìlọrin. Ṣebí Ibrahima ló kọ́. Ìgbà tí Ibrahima sì kọ́, ó kọ́ ní ilé Ọlọ́run ni. Ṣé ìbẹ̀rẹ̀ Ọlọ́run ń gbé? Ẹ jọ̀ọ́, ṣé inú Kàábà ni Ọlọ́run ń gbé? Ẹ send request lórí TikTok, ẹ jọ̀ọ́, ẹ má bọ̀ lókè ẹ̀yin Islam, ẹ̀yin ọmọ ẹrú, ẹ jọ̀ọ́ wá sókè. Ẹ̀yin ẹrú yìí, ẹ̀yin ẹrú Allah. Ẹ wá bá mi down question. Ṣé inú Kàábà l'Ọlọ́run ń gbé? Àbí Ọlọ́run wà ní gbogbo ibi? Tó bá pé ibi gbogbo ni Ọlọ́run wà, then ẹ jẹ́ ká kọ́ ilé Ọlọ́run Kàábà ti wá sí Ìlọrin. Ṣùgbọ́n tó bá pé Mẹ́kà nìkan ni Ọlọ́run ni Allah wà, á jẹ́ pé òrìṣà kan, torí for many years òrìṣà tó lé ní 360 ni wọ́n ló wà nínú Kàábà yẹn. Ẹ̀sìn certify yẹ nínú àdìtì yín. Since tí Ibrahima, bàbá Isiaka, bàbá Ismaili tó ti kọ́lé Ọlọ́run tiẹ̀, tẹ̀bí kò fi kankan ṣe foundation ẹ̀, kò fi kankan ṣe, kò ṣe ètùtù ń bẹ̀, ó kàn kọ́ ní Ọlọ́run. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká kọ́ Kàábà tiwa ń lọrin. Ẹ send request o, ẹ̀yin ọmọ ẹrú. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí lẹ́sẹẹsẹ, ká máa mú ètò yìí lọ, ká gbé lọ the next level. Now, ilé òòṣà ni Kàábà jẹ́. Àwọn abọ̀rìṣà ìlú Mẹ́kà ló ń jọ́sìn ní Kàábà. Muhammad náà àtàwọn ẹbí Muhammad náà wọ́n ní òòṣà tiwọn tó wà nínú Kàábà. Bàbá Muhammad kò kì í ṣe Muslim. Bàbá Muhammad kò kì í ṣe Muslim. Allah ni wọ́n ń sìn, òrìṣà ni Allah ṣìgìdì, ọlọ́wọ́ méjì báyìí, lọ́wọ́ ọ̀tún. Bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe rí. Olójú kò lè sọ̀rọ̀, onímú kò lè gbóòórùn, ṣìgìdì ni. Wọ́n sì ti ń bọ Allah yìí nínú Kàábà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap, ẹ má stop, ẹ kàn sáà bá wa power tap screen yín, ẹ má jẹ́ kó sú yín, ẹ má jẹ́ kó rẹ̀ yín, ẹ jọ̀ọ́. Àlùjànnú tó wá ń sìn nílé àwọn Muhammadu yìí òun ni Allah. Inú Kàábà dẹ̀ ló ń gbé. Ìgbà tí wọ́n bí Muhammadu, ó ń dàgbà. Ó wá ní Allah òun ni Akbar. Ìyẹn ni pé Allah yìí ó ní ṣìgìdì
tó jẹ́ the greatest nínú gbogbo Kaaba pé òun ò fẹ́ kí àwọn òrìṣà míì kó wà nínú Kaaba yìí mọ́. Ó ní Allah nìkan lòun fẹ́ kó wà ń bẹ̀. Ẹ má gbàgbé pé bàbá Muhammadu kì í ṣe Muslim o, Abdullah lórúkọ bàbá ẹ̀. Ìtumọ̀ Abdullah dẹ̀ ni pé ẹrú Allah. Báwo lẹni tí ò believe nínú Allah ṣe máa sọmọ ẹ̀ ní ẹrú Allah? Tó bá pé Allah ni Olódùmarè, ọba tó dá yàtọ̀ ni. So Allah ṣìgìdì ilé àwọn Muhammadu ni. So gbogbo ogun tẹ́ẹ̀ka nínú Koran àtàdí ti pé ó bá àwọn ẹlẹ́bọ jà. Òótọ́ ló bá àwọn ẹlẹ́bọ jà. Àwọn tó ń bọ nǹkan nílùú wọn. Come up now, Ariobanki, come up, come on, I will give you the proof. Gbogbo àwọn ẹlẹ́bọ yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bá Muhammadu jà. Pé báwo ló ṣe máa sọ pé káwọn kó ṣàtàwọn àti ṣìgìdì àwọn kó kúrò nínú káwọn kó kúrò nínú Kaaba, pé Allah nìkan ló máa wà nínú Kaaba. Kò possible. Àwọn ò ní gbà. Gbógun ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ ogun, wọ́n bẹ̀rẹ̀ ìjà, wọ́n bẹ̀rẹ̀ oríṣiríṣi, wọ́n sáré sọ́tún, wọ́n sáré sósì. Ìgbà tó pẹ́ Muhammadu lọ báwọn tẹ̀ lé pé kò sáà ti wá tá a dáyé bá lọ ní àgbọ̀dọ̀ sí mọ́ pé Allah ní ká wá máa sìn. Wọ́n lé pa, ó sá lọ, ó wá lọ kó gbogbo ọmọ ogun jọ, ó wá padà wá ó retaliate bó ṣe gba Mẹ́kà mọ́ wọn lọ́wọ́ nìyẹn. Ó wá lé gbogbo wọn, ó wá gbé gbogbo òòṣà yẹn, ó disperse wọn kó nu Kaaba, ó wá gbé Allah àti òbó Anjara òkúta dúdú ó gbé sí ibẹ̀. Ó wá gbé Allah àti òkúta dúdú yẹn ó wá gbé sí ibẹ̀. Òun náà wá jọ́sìn. Òun ní gbogbo àwọn mùsùlùmí lónìí tán lọ jọ́sìn fún. Ọ̀rọ̀ iléyá àti àwọn nǹkan ẹjọ́ àwọn ọmọ ẹrú ni mo nídìí lókè ẹjọ́. So ọ̀rọ̀ iléyá àtàwọn kankan wọ́n ti ń ṣe ní pre-Islamic age. Yẹn ni pé ká tó mú Islam wá ní àwọn àṣà iléyá, àṣà àwọn kan bẹ́ẹ̀ ti wà. Kò ń ṣe Muhammadu ló mú wá, àṣà àwọn òṣèbọ ni. Tawaf tán yí Kaaba dé, àwọn èèyàn ti ń ṣe ní Mẹ́kà kí Islam ó tó dé rárá. Àṣà àwọn òṣèbọ ni. Ìgbà tí Muhammadu ti sì mú Islam wá, kò pa gbogbo nǹkan yìí, kò parẹ́. Ó kàn make sure pé kò sí òòṣà ṣìgìdì kankan mọ́. Òkúta tán ń bọ, àwọn kan tán ń bọ nínú Kaaba pé kò sí ń bẹ̀ mọ́ àfi Allah nìkan. So nígbà tán bẹ̀rẹ̀ sí ní kírun, ó ní Kaaba yìí ni kẹ́ máa kọjú sí torí ibẹ̀ ni Allah wà. Hello, Mr. Kaufman. Hello, sir. Yà ṣé ọmọ ẹrú ni àbí àgùntàn àbí ọmọ aládé? Mùsùlùmí ni mí. Okay, àwọn Abdul nìyẹn, àwọn ẹrú Allah. Okay. Ṣé ẹ ní ẹrí sọ ẹgbẹ́nu sí Mike, ṣé ẹrí sọ sí àwọn ọ̀rọ̀ tí mo sọ sí làbí irọ́ wà ń bẹ̀? Ana bá ṣe kà nínú. Ẹ̀dùn ẹjọ́ àgbọ̀ yín nẹ́tíwọ̀kì yín dọ̀ if ẹ padà sọ. Ó ní gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ nípa tọrọ Kaaba tí tó ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà ni mo wà pẹ̀lú yín, ẹ máa sọ̀rọ̀. So tó bá ti láti kọ́ mi máa kọ́ mi sá, so ẹ máa sọ̀rọ̀. Ṣé ẹ gbàgbọ́ pé ṣìgìdì ọlọ́wọ́ méjì ni Allah inú Kaaba ló dẹ̀ wà pé òun lẹ̀ ń forí balẹ̀ fún? Kò sínú Quran, but nǹkan kan ṣẹlẹ̀ ni wípé nǹkan tẹ́ ẹ sọ tán táìmù tí Kaaba yẹn náà àwọn tó ń bọ òòṣà
òun ni wọ́n kó gbogbo ṣàwọn sí inú Kaaba náà kó sí. So bí tán ṣe gba Kaaba yẹn náà dà ogun tó jà tán fi gba Kaaba yẹn náà dà pé ogun Uhud òun ni wọ́n lọ. So táìmù tí àwọn ọmọ táìmù táwọn mùsùlùmí ṣẹ́gun yẹn tán òun ni àwọn Bilal àwọn Abubakar àwọn gbogbo wọn yẹn náà kó gbogbo àwọn ṣàyẹ kúrò. So èmi ò ti come across pé Allah tá à ń sìn ṣìgìdì ni. Ṣìgìdì ni ó wà nínú àdìtì pé ọlọ́wọ́ méjì ní pé lọ́wọ́ méjì lápá ọ̀tún pé ó dẹ̀ ní chin pé ó ní àmì òṣùpá lórí irú ilé tẹ máa ń ya síwájú mosque yẹn. Tẹ́ bá kànú àdìtì because mi ò kí ń fẹ́ máa sọ pé àdìtì kan wà àgbáwọlé. Bẹ́ẹ̀ni gbogbo àdìtì. Pẹ̀lú kátàwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ni kátàwọn èèyàn sọ pé èyí tó bá dá ń bẹ̀ á sọ pé gbọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Ó ti yẹn so mi ò àwọn kan báyẹn mi ò kí ń bẹ́ẹ̀ níbọ̀dì fà. Cause èmi mọ̀ pé gbogbo nǹkan téèyàn bá ń ṣe either Islam àṣẹṣe àbí Christian ọ̀dà pé negative náà máa wà ń bẹ̀. So bí ká máa sọ pé àdìtì kan kò pé fabricated àdìtì ni mi ò rí sí. So tó bá wà náà àdìtì tọ̀ èmi ò tí kọ́ máa cross ẹ̀ rí. Àwọn àdìtì kan wà tí pé máa bá wọlé fine. Èmi pé ká máa sọ online yẹn ká máa sọ pé àdìtì kan báyìí pé fabricated ni mi ò kí ń jìyàn yẹn mi ò kí ń ṣe yẹn. Bọ́tá máa sọ pé because mo rí picture kan ní Instagram tí àwọn lárúbáwá kan méjì kan wà tá gbé ṣe. Oyè mi Mr. Ariobanke ẹni pé àdìtì wo ló sọ pé ṣìgìdì ni Allah ní ọwọ́ ẹ̀ méjèèjì right hand ló wà. Sunnah An-Nisaa 5379. Ẹ má tẹ̀tí lọ́dún náà. Ó wà nínú mo ti gbàgbé verse nínú Quran tí Ànábì ń sọ pé a máa wà lápá ọ̀tún apá ọ̀tún Ọlọ́run tó jẹ́ both right hand of Allah. Ṣé mo pé ṣìgìdì ló máa ń ní ọwọ́ méjì lọ́tún? So mo wà pẹ̀lú ìsàjẹ́ kí n mú tẹ̀ mo wà pẹ̀lú. So Mr. Ario mo ń gbọ́ yín. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ṣé ọmọ aládé ni ní àgùntàn àbí ẹrú Allah? Ẹrú Allah lè mí. Ẹ káàbọ̀ ọmọ ẹrú. Ẹ ṣeun sà. Bó tẹ̀ jẹ́ pé nílẹ̀ Yorùbá ọmọ ẹrú ò kì í jẹun nísọ̀ ọmọ ọba ṣùgbọ́n ọba náà ò lè ṣe kó má lẹ́rú á máa kó yín kiri náà ni. Ẹ ṣeun sà. Ẹ dẹ́n kó wa. So èmi ẹ sọ pé wọ́n ní ẹ̀ka nínú àdìsí kan pé Allah ṣìgìdì ni. Ṣìgìdì ni mo sọ fún mo ní ṣìgìdì ọlọ́wọ́ méjì lápá ọ̀tún ó wà ní Sunnah An-Nisaa 5379 ẹ lè ṣí lọ́dọ̀ yín. Pé kò sí gbogbo àdìsí tẹ́ bá rí. Sọ̀hí lélẹ̀ sàhí ní grade ẹ̀ mo lè fi hàn yín ẹ ní sùúrù. Àwa ò kí ń kadọ̀ if má wọ́ọ̀rì mò ń bọ̀ mo lè fi hàn ẹ́ tó bá fẹ́. Ṣẹ́rí. No, ẹ fi hàn mí nínú ìwé ṣé ìwé lè yàn àbí orí fóònù. Ṣé mi ò ìsàlẹ̀ ní library mi wà mo ní mi bá lọ library kí lọ kó sọ yìí yẹn fún ẹ bó o lè wo online náà. Èmi lè follow yín tẹ́ bá follow ẹ bá mi. Ṣé ẹ̀yin ò ní sọ yìí ní Sunnah An-Nisaa sílé ni. Ṣé ẹ gbọ́ mi Quran orí fóònù online yàtọ̀ sí Quran táwọn ká. Kò possible kò yàtọ̀. Láò yàtọ̀. Kò sí yàtọ̀. Ṣé ẹ ká Quran ni. Mi ò ṣe ní kàkùrán tí mi bá kàkùrán ṣe máa gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí tó bá pé èké ni tó pé irọ́ ni so orí mi dàrú ní èjì tí mo wà yìí pẹ̀lú gbogbo achievement tí mo ti ní ní life màá máa bá ẹ̀sìn jẹ́ orí mi ò dàrú náà bàbá mi gbogbo ọkọ tí mo kà nínú Quran ni mo sọ fún yín yìí. Ọ̀kan ìgbésẹ̀ ti kà nínú Quran pé Allah ṣìgìdì ni. Ṣìgìdì ni ẹ ní sùúrù. Ó nínú Quran ẹ sọ fún mi. Now. Only those who are just and fair will be with Allah, Most High. Hold on throne of light, at the right hand of the Most Merciful. Those who are just in their ruling and in their dealings with their family, and those of whom they are in charge. Muhammad, one of the narrators, said in his hadith, and both of his hands are right. Inú hadith lele. Mo ní mo sọ pé àdìsí tẹ́ bá sọ pé ẹ̀ka tẹ́ wá lo ẹ má lo àdìsí orí fóònù fún mi
ẹ bá mi mú àdìsí náà kí n wò báyìí so má lọ gẹ́ẹ̀tì ẹ̀ lọ́jà. ẹ ní sùúrù. tẹ́ bá lo nǹkan online ẹ lè sọ fún yín Kùránì mi lọ online àwọn kódà àwọn Kùránì apps àti Kùránì táwọn ká original ó yàtọ̀ síra wọn. Ó yàtọ̀ síra wọn. Ẹ ti fẹ́ ẹ̀yin lẹ́kàn fẹ́ máa da ojú gbogbo ẹ̀rú. Quran ni Quran jẹ́ ẹ ní sùúrù. Ṣé rò pé àwọn Saudi wọ́n gbà bá ṣe fẹ́ràn ẹ̀sìn wọn tó kí ẹnìkan lọ ṣe app kan kó pè ní Quran app kó wá change nǹkankan tó lè ba ẹ̀sìn yẹn jẹ́ nínú ìwé wọn kádàgbà kó wà online. Àbá. Àmọye Quran apps tó wà. Ọmọ Yorùbá kí wá tẹ kò wá sọ̀rọ̀ jìnnà Quran app buy online. Wà ó náà sọ fún mi gbogbo àwọn kò sí gbogbo Quran apps online ló legit. Ok ẹ bá ṣe ẹ ní sùúrù ṣé Quran wà lọ́dọ̀ yín ṣé ẹ ní original legit one sórí fóònù yín. No àní mi ò lo Quran orí fóònù sẹ́ẹ̀ Quran ìwé lèmi wọ́n lò. Ṣé ẹ ní English version Quran. No. Ṣé tẹ bá ka Quran ṣé ẹ lè tú fún wa. Ẹ kó ṣe gbogbo ẹ̀ torí mo mọ ìtumọ̀ Quran mi kò wá kó ṣe gbogbo ẹ̀ kò ní kí n máa parọ́ fún yín. Lẹ́rìí nìyẹn tí wọ́n bá sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ lẹ́rìí kẹ́ni ẹ̀ gidi àyè máa lẹ́rìí báwo lẹ ṣe ní lẹ́rìí tẹ máa wá síbi tẹ máa sọ pé eléyìí táwa ń ka yẹn ò dọ̀ yìí ẹ gbọ́dọ̀ lélẹ̀ tó jẹ́ authentic yẹn lọ́wọ́ kẹ́yìn tó lè tako eléyìí tó wà online pé fake ni. Ẹ dúró nǹkan tẹ́ ẹ sọ tó wà original ní orí live yìí ni pé ẹ sọ pé ó ṣàbọ̀rọ̀ àbọ̀yẹ bàbá mi Benili. Ogbó àtọ́ o ọmọ ọba rere ọmọ ọba aládé àlàáfíà mo ń gbọ́ yín àríò. So mo fẹ́ sọ̀kan fún yín ẹ lọ wo forefathers Abdullah débi tó ti bẹ̀rẹ̀ kẹ́ ẹ sọ tani first forefather rẹ fún mi. Bàbá mi ẹ ní sùúrù ṣé muslim ẹ ní sùúrù ṣé muslim ti wà ṣé Islam ti wà before kan tó bí Muhammad. Yes Islam ti wà látàrí Ànábì Ibrahim. Ṣé ẹ lẹ́rìí ṣé ẹ ní ẹ̀rí ẹ̀. Lẹ́rìí rẹ̀. Nínú Quran àbí nínú hadith. Nínú Quran yóò sílẹ̀ kò sí tòsí mi báyìí. Ẹ pé màá bá yín ṣí màá ṣí fún yín. Ilé ká fún yín torí kò sí lẹ́gbẹ̀ẹ́ yín báyìí. Èmi lè ká fún yín. Ẹ ká fún mi. Níbo. Ìsìlẹ̀ Quran mi. So Islam ti wà látàrí Ànábì. Bàbá mo ní kẹ́ sọ̀rọ̀ pé verse wo chapter wo hadith wo láti lè rí. Nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ ṣé ẹ̀yin ka Quran ni. Kánú Quran ní hadith lẹ́ ń kà. Kánú Quran ní ìsìn bá ń jiyàn. Mo lè ká fún ẹ nínú Quran níbi tí Muhammad ti sọ pé òun ni first Muslim. Ààrẹ báńkì ẹ jẹ́ kí n kín lẹ́yìn ká bá. Sambo ní sùúrù ó báyọ̀ ń bí ní sùúrù. Mo fẹ́ ka àwọn fásitì yẹn. Ẹ ní sùúrù sẹ́ àríò jẹ́ kí àríò sọ̀rọ̀. Àwọn fásitì yẹn wà níbi tèmi wà yìí. Ṣé mo lè sọ̀rọ̀ sá? Ẹjọ́ ẹ ní sùúrù àríò báńkì. Mo ní èmi níbi tí mo ti lè kà á fún yín níbi tí Muhammad ti sọ pé òun ni àkọ́kọ́ nínú àwọn mùsùlùmí. Ṣé mo lè sọ̀rọ̀ sá? Ṣé ń gbọ́ mi? Káfíńmà mo ń gbọ́ yín. Nǹkan tẹ́lẹ̀ fẹ́ kà tí kò yé yín àwa tó sì yé afẹ́ ṣàlàyé fún yín ẹ̀ ní gbọ́. Ṣé fáníwèé ni? Tẹ́lẹ̀. Máa tó fún áníwèé ẹ̀ ní mọ̀ nípa ẹ̀. Tẹ́lẹ̀. Ilé tó ń gbọ̀gbọ́ ẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ ni kó sọ̀rọ̀. Èwo ni pé ṣe fáníwèé orí ẹ̀ gbálẹ̀. Ẹ mọ̀ búra yín náà kò ní ìdèbú. À ń sọ̀rọ̀ ni gbogbo wa. Ṣé bó ṣe bá yín sọ̀rọ̀ ṣe ṣògbọ́n òun jẹ́jẹ́ náà fi bá yín sọ̀rọ̀ látẹ̀kọ́? Òun dẹ̀gùn tó wá jẹ́ tó wá ń yẹnu sí kan tó yẹ kó yẹnu sí. Yà àríò mo ń gbọ́ ẹ. Bàbá ẹni sùn wọ́n ń bèèrè lọ́wọ́ yín pé ṣé bá níwèé ni ẹ dá wọn lóhùn tó níwèé. Ìbéèrè ni kò ní ìdìjà tó bá níwèé. Ẹ̀jẹ̀ mọ́ sọ díjà náà. Àríò mo ń gbọ́ yín. Lóòótọ́ àwọn òṣà ló wà ń bẹ̀. Òṣà 313. Okay. So kò ṣe àtàyà Ànábì nìkan ni wọ́n ti lé òṣàyàn kó nu Kàábà. Okay. Mo sọ pé àtàyà Ànábì Ibrahim. Ṣé ẹ mọ omi Zamzam tó wà ní Mọ́kà? Bàbá mi o ti ṣe wáàsí.
kó ṣe wá mo ṣàlàyé fún yín ni. Bàbá mi fún mi ní Quran verse tó sọ pé Ibrahim ní sùúrù náà. Mo gbọ́ yín. Ẹ fún wa ní verse tó sọ pé. Ẹjọ́ mo ní ìbéèrè wọn fẹ́ béèrè nǹkan ní Benelli. Bàtà yìí sọ sẹ́ fún wa verse àti ìsìlẹ̀ ń fún wa náà. Jẹ́ kí n fún ẹ ní verse mo ní ṣé kí n fún ẹ ní verse tó sọ pé Muhammadu ní first Muhammadu ní first Islam. Bẹ́ẹ̀ni ní àbí ẹ̀gbọ́n ẹ máa kulẹ̀ lọ jìnnà àmì Muslim. Ànábì náà sọ pé òun ni Mùsùlùmí àkọ́kọ́. Gbogbo ànábì ẹgbẹ́ calm down. Calm down, Quran. Calm down. My Bible verse is that Muslim. Ẹ máa gbọ́ mi. Ànábì Ibrahim, Ànábì Musa, Ànábì gbogbo wọn they are all believers. Wọ́n gbàgbọ́ náà wà. Mo sọ kẹ́lí ọmọdé ọ̀ṣọ́lá sálásálám. Ẹ dúró ẹni sùúrù. So ẹni sùúrù. So àwọn Musa náà wọ́n ṣe Rasulullah fún Muhammadu. Nǹkan tí wọ́n sọ náà nìyẹn pé. Ẹni sùúrù náà Mr. Kaufman ṣé àwọn Musa náà sọ pé láìláìlàlá Muhammadu Rasulullah. Rárá òun náà ni wọ́n ń sọ fún wọn pé wọ́n fi ìwé Ọlọ́run bá ọ̀yọ̀kan ló wà. Bàbá mi ẹ gbé ọmọ aládé ni mí sókè wọ́n lè máa bá wa ṣí àwọn Quran yẹn. Ọlọ́run bá nìkan ló wà Ànábì Musa. Arubanking wà. Arubanking. Ó wá gbé Islam dìde wọn àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Okay. Àwọn kàá bá ń gbàdọ̀ pé Allah ń bẹ kò sí bẹ́ẹ̀ kò sí òòṣà kankan tó pé láàlá. Kódà tẹ bá wọnú history àwọn òòṣà tó kà síbẹ̀ láàlá ń bẹ sí mi wọ́n tẹ́ ti history yìí. Bọ̀ ilé àwọn òòṣà ní Kaaba. Yes. Ilé àwọn òòṣà ni. Kí ló wá dé tẹ́ ń lọ tẹ́ lọ ń forí balẹ̀ sílé àwọn òòṣà? Torí pé kò sóòṣà ń bẹ náà. Wọ́n mọ̀ ṣí Kaaba náà ẹ̀dùn náà. Wọ́n mọ̀ ṣí Kaaba náà tẹ́bà lọ Mọ́kà torí wọ́n clean ẹ̀. Kò sí òòṣà kankan nù bẹ̀ mọ́. So ṣé ẹ faramọ́ suggestion tèmi sọ pé ká lọ kọ́ Kaaba ti wá sí Ìlọrin? Ṣé àwa Mùsùlùmí? Ló wà lè kọ́ Kaaba sí Ìlọrin. Why? Ṣèbí ilé Ọlọ́run ni. Ilé Ọlọ́run tí believe wa nínú ẹ̀sìn wa. Bàbá ẹjọ́ ẹ ní sùúrù. Ta ló ní kí Ibrahim ó kọ́? Believe wa nínú ẹ̀sìn wa. Bá mi question èmi ò kí n tara ẹ̀sìn yín. Ta ló ní kí Ibrahim ó kọ́ Kaaba? Kaaba ti wà náà already. Ibrahim ni mo sọ. Ta ló ní kí Ibrahim ó kọ́? Kò ṣe Ibrahim ló kọ́ Kaaba. Ta ló kọ́? Àwọn olóṣà náà ṣe òsánú Kaaba tẹ́lẹ̀. So nígbà táwọn wá ṣe òsà wọn why tó fi wá di pé ilé Ọlọ́run lẹ wá sọ ọ́ dì báyìí. Ẹ ṣeun. Reason ni pé Ọlọ́run fẹ́ gbé ẹ̀sìn rẹ̀ wá. Ǹjẹ́ ẹ lè fi àyà kan hàn wá níbi tí Ọlọ́run ti sọ pé ẹ sọ ilé yìí di ilé òun ẹgbàá lọ́wọ́ àwọn olóòṣà? Ṣé ẹ fẹ́ kí wọ́n ṣe Quran study fún yín ni? Anyway ẹ mute káwọn ọ̀rẹ́ yín tó kó down sí Mr. Fadlu à ń gbọ́ yín. Ní evidence ẹ̀kan tí a fẹ́ náà ń pariwo ń bí ni. Sir, Arubanking, nǹkan tẹ́ ẹ sọ pé àwọn òòṣà ló kọ́ Kaaba rárá Ànábì Ibrahim ló kọ́ Kaaba. Even ọ̀dà pé ó sọ pàtó kọ́ tán pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní kó wá máa jọ́sìn bẹ̀ ó ti yẹn so bàtí ó lọ tán làwọn ẹlòmíín wá ń sọ di ilé náà ló ń kó òòṣà wọn sí so Ànábì Ibrahim ló kọ́ Kaaba so kì í ṣe Ànábì Ibrahim kò bá òun ló kọ́ so that's it sir. Àti wípé táyà sọ pé Ànábì Ibrahim ni first Muslim rárá Ànábì náà sọ nìkan pé òun ni ẹni àkọ́kọ́ tó jẹ́ Mùsùlùmí. Gbogbo àwọn Ànábì tó kù Ànábì Ibrahim, Isa, Dauda, Zakaria wọ́n gbà pọ̀ lọ́n wa thirteen so Ànábì Ibrahim, Ànábì Muhammad was the first Muslim. So believers làwọn Ọlọ́run sọnù Ànábì sọnù kan pé ìgbẹ́ tó bá dúró gbàgbọ́ tó bá jẹ́ Mùsùlùmí ẹ gbọ́dọ̀ máa bínú. Àwọn kan nínú program yẹn wọ́n wá sọ pé why tí Ànábì Musa fi jẹ́ pé onífùfù tí pé kò kí n kọ́ńtrà rẹ̀ tábà wò tán Ànábì Musa ó jẹ́ tó lágídí ṣó ti yẹn so àwọn yẹn máa kì í ṣe Mùsùlùmí wọn kọ́ wọn bá pọnà wà lọ́rùn wọn ni tábà náà iṣẹ́ tí Musa tọ́lọ̀ ní kí Musa lọ ṣe kó lọ bá Fáráò náà
ó ti gbogbo nǹkan tí fíra náà ṣe táìmù yẹ kó tọ́ lọ́run lọ́rùn so àná ọlọ́run nípa nàbí Musa lọ́sẹ̀ kí ni. wà láàrin ẹ ká máa correct wọn yàtọ̀ wà láàrin Allah àtọlọ́run ẹ máa pọ̀ lọ́run ẹ máa pè Allah. nínú sáà tẹ́bánà ti bàbá anabi Muhammad Abdullahi ẹrú ọlọ́run ni so Allah. ẹrú Allah ni ẹrú Allah. ìyàtọ̀ wà láàrin Allah àtọlọ́run ṣé ń gbọ́ mi. mo ti gbà. ìyàtọ̀ wà láàrin Allah. ọlọ́run ni àwọn mùsùlùmí máa ń pè ọlọ́run. kò tiẹ̀ sí kan tó lọ Allah ò ní translation. Allah ò ní translation. Allah ò lórúkọ méjì Allah ló ń jẹ́. Allah ń jẹ́. Mr. Kaufman ṣé ń gbọ́ mi. Tẹ́ ẹ bá lọ sí Amẹ́ríkà nísìnyí ṣé wọ́n wá túmọ̀ orúkọ mi yìí fún yín ni ọ̀ Kaufman ni wọ́n máa pè yín. kí ló sọ. Tẹ́ ẹ bá kúrò bí ìsìnkú ẹ lọ sí Saudi ọ̀ lọ sí Amẹ́ríkà ṣé Kaufman ni wọ́n máa pè yín ni àbí wọ́n wá túmọ̀ orúkọ Kaufman fún yín. Kaufman wọn náà máa pè ní ọ̀lẹ́ máa wórúkọ ní fún mi. Kò yẹ kó kẹ́kẹ́ wá túmọ̀ Kaufman. Ìyàtọ̀ wà láàrin Allah. English name ni náà. English name kọ́. English name kọ́. Allah kò síbi tó ti translate Allah sí nǹkan míì. Bàbá mi ms àbúrò àbọ̀ yìí bàbá mi. So ẹ̀yin yan wa. Ẹni bí a bẹ sọ bí. Àtẹni tó fẹ́ dáhùn bí ẹni pé òòṣà ni Allah ọlọ́wọ́ méjì. Ṣé ẹ̀mí ṣìgìdì jarí ṣìgìdì ní? Ṣé kò sẹ́ni tó wá fẹ́ dáhùn ìbéèrè yẹn ni? Kò sẹ́ni kí ló fẹ́ dáhùn ó wà nù àdìtì náà. Mo ti sọ lẹ́ẹ̀kan pé èmi ò wá sọ pé láti wá sọ pé àdìtì kan fake ni àdìtì kan good ọtí ẹ̀yìn so nínú àti ọ̀tọ́ wájú pé àdìtì tó jẹ́ pé. Anywhere pé ṣìkìdì wà láà. Àwọn ará Mẹ́kà tó kan ẹlẹ́bọ ni wọ́n even up to date àwọn tó ṣẹbọ sì ń ṣẹbọ mbẹ. So àgbọ̀ rí nínú tàbí káàkiri nínú anywhere nínú Kùránì pé ṣìkìdì là láà. So ibi tí olóòtú ó sì ti wá rí history wọn àbí àdìsí wọn pé Allah ṣìkìdì ní ọlọ́run méjì àti kékeré nìkan àgbọ̀ rí. Now jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ bá mi jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ. Ǹjẹ́ ẹ lè gbàdúrà sí Allah kẹ́ ẹ má kọjú sí Kaaba? Wá ṣáàtú ṣé mo lè wọlé báyìí? Sambo mo padà gbé ẹ wọlé ní sùúrù tó bá tó tàmí ẹ máa bá ẹ sọ̀rọ̀ jẹ́ kí n béèrè question lọ́wọ́ Àríò. Ṣé ẹ lè gbàdúrà sí Allah láì kọjú sí Kaaba? A máa ń gbàdúrà sọ́lọ́run wa pẹ̀lú rules and regulations tó wà nínú ẹ̀sìn wa. Question mi kọ́ ló dáhùn yẹn. Ǹjẹ́ ẹ lè wọ́n tẹ̀lé pé lọ́lọ́run wọn kò ń sọ ọlọ́run olè kò sọ pé ọlọ́run ó pè ní ọlọ́run ẹ̀ òun ló mú Allah lè jọ ọlọ́run títí ẹ̀. Allah ṣé ẹ lè gbàdúrà sí láì kọjú sí Kaaba? A gbàdúrà sí Allah kọjú sí kíbla wa wá kọjú sí. Ok. Kíbla ó yàtọ̀ síra wọn. Ok. Ó yá ẹ ní sùúrù. Question kejì ni pé ṣé ẹ lè kírun ẹ ní sùúrù ṣé ẹ ní sùúrù Kaufman ṣé ẹ lè kírun lédè Yorùbá? A lè kírun lédè Yorùbá. Ṣé Olódùmarè gbọ́ èdè Yorùbá? Kò sí èdè tí Allah ò gbọ́. Dẹ̀ kí ló wá dé tẹ́ ẹ lè kírun lédè Yorùbá? Ẹ ṣeun torí pé àwọn ọmọ kírun yìí one voice la máa fi ń kírun. So voice yẹn tí o bá jẹ́ Lárúbáwá kò ní dọ́dọ̀ Ọlọ́run. Tí voice yẹn ò bá ti jẹ́ Lárúbáwá kò ní dọ́dọ̀ Ọlọ́run. Tó dọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ ẹ tó mú ẹ̀sìn náà wá fún wa èdè náà fẹ́ gbọ́ mi ẹ tó mú ẹ̀sìn náà wá fún wa èdè owó ni. Ẹ̀dọ́ náà nípa ní ìfúnná yìí tí a bá tún bá ṣé wọ́n lè fi English tún bá wọ́n lè fi English tún ẹsẹ̀ bá. Torí pé Ọ̀rúnmìlà ò gbọ́ èdè Lárúbáwá náà. Tó bá tiẹ̀ gbọ́ tó pé àfèdè ẹni sùúrù o tó pé àfèdè fẹ̀yọ̀ l'Ọ̀rúnmìlà mo máa agree pé báyìí for now èdè Yorùbá ni Ọ̀rúnmìlà gbọ́ òun la dẹ̀ fi ń kífá so ǹjẹ́ ṣé mo lè sọ náà pé èdè Lárúbáwá ni Allah gbọ́ lẹ fi ń fi èdè Lárúbáwá bá sọ̀rọ̀.
aláàtí wa gbọ́ gbogbo èdè. Ẹ kí ló wá dé tí ẹ lè fi Yorùbá kírun? Torí pé Ọ̀rúnmìlà ò gbọ́ Ìgbò. Ọ̀rúnmìlà ò sọ Ọlọ́run mi. Ọ̀rúnmìlà ò kì í sọ Ọlọ́run mi. Mo kí gbogbo ilé mo dẹ̀ láì question tí àfa yẹn ń béèrè but àwọn ibi tí issue wà ní pé àwọn ipò yóò mọ̀ pé wọ́n ṣe ń sọ fún wọn pé ẹyọ kan ni Ọlọ́run nígbé Ọlọ́run ló dá ilé Ọlọ́run ló dá ilé Ọlọ́run ló dá ilé a lè sọ fún yín pé bẹ́ẹ̀ ni a lè sọ fún yín pé bẹ́ẹ̀ kọ́ torí pé Olódùmarè tiwa ó yàtọ̀ sí Allah àmọ́ èyí rí fa Allah as pé òun náà ni creator èyí rí fa Allah as pé òun náà ni creator kálẹ́ ni ẹ máa mú tàwọn yẹn tẹ́ bá wo nínú Quran gan àìmọye ibi rẹpẹtẹ ń bẹ tí Allah ti sọ pé òun ni the best of all creators tó túmọ̀ sí pé there are still other creators àìmọye ibi tí Allah tó jẹ́ olúwa ilé Kaaba tó ti ń fi àwọn olúwa ibòmíì tó ti ń fi búra tí èèyàn bá dẹ̀ máa fi nǹkan búra gbogbo wa mọ̀ pé nǹkan tó bá ju ni lọ la fi ń búra mi ò lè fẹ́ búra ń sìn kí n máa fi nǹkan tí mo jù lọ kí n máa fi búra ṣe understand so nǹkan tó bá ju ni lọ èèyàn fi ń búra ṣe kẹ́ di àárín yẹn kẹ́ di mú Allah ṣìgìdì ìran Kùrẹ́ṣì ni tó jẹ́ ìdílé àwọn Muhammad kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè ẹ̀yin náà dẹ̀ ti sọ wípé nínú Quran yín wípé Allah ní òun máa rán òjíṣẹ́ sí everybody ní èdè wọn kó bá lè ṣàlàyé ẹ̀sìn fún wọn so bí nǹkan tẹ́ wá ń sọ fún mi sìn ní pé ẹni tó Olódùmarè rán sí wa tí ó sọ Yorùbá ká wá fìyẹn lẹ̀ ká wá lọ bá ẹni tí ò gbọ́ èdè Yorùbá torí kìíní yẹn ó rí bákan mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà tẹ́ fẹ́ wá sọ̀rọ̀ tẹ́ ẹ̀yà fàtẹ́ wà lókè tẹ́ fẹ́ wá sọ̀rọ̀ kẹ́ gbé yẹ̀wò fún ara yín ṣe understand ẹ gbé yẹ̀wò báwo ni Ọlọ́run ṣe máa dá yín pẹ̀lú èdè kan tó ṣẹ̀ máa wá sọ fún yín pé kẹ́sì lọ kọ́ èdè kan láti fi bá sọ̀rọ̀ báwo Ọlọ́run ṣe máa dá yín sí orí ilẹ̀ yín tó yẹ pé tí ṣẹ̀ máa wá kọjú sí ìlú bòmíì láti sọ pé fẹ́ bá sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé Ọlọ́run yẹn Olúwa tẹ́ ń képe yẹn kò kí ń ṣe tọ̀dọ̀ ti yín common sense ni without even checking the references or checking your book ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé kò kí ń ṣe tọ̀dọ̀ ti yín it's as simple as that kí ló ń ṣẹlẹ̀ it's as simple as that ṣe you understand so ẹ máa sọ̀rọ̀ lọ kí n dán ẹ lọ́rùn. ẹ ṣeun bàbá wa so wọ́n rán ìránṣẹ́ kankan sí ìran kankan Mósè ẹlọ́mọ Egypt ni a dẹ̀ àgírí pẹ̀lú gbókè ọmọ Egypt ni Mósè ta ni wọ́n rán sí ọ̀ràn sí àwọn ará Egypt kì í ṣe gbogbo àgbáyé Jésù ẹlọ́mọ Ísírẹ́lì ni ẹ ló jáde categorically láti wá sọ fún yín pé wọn ò rán sẹ́nibọ́dì o ẹni tó rán sí ni àwọn àgùntàn Ísírẹ́lì tó sọnù. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o. ṣé ẹ lè fún mi láàyè kí n ṣàlàyé àwọn kankan. ṣọmọ ẹrú ni ọmọ ọba àbí àgùntàn. ẹ wo orúkọ mi dáadáa Àkàndé Akíntúndé Abíọ́dún ló kọ tèmi ọmọ Yorùbá tó dángájíá sì ni mí. ṣọmọ ẹrú ni ọmọ ọba àbí àgùntàn oríṣiríṣi ọmọ Yorùbá mẹ́ta ló wà. ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ sí pín nínú ìran Yorùbá kò sí pínpín bá níbẹ̀. ó wà àmọ́ ó wà bàbá mi ṣé ọmọ ẹrú ni yín ṣé àbùdù ni yín àbùdù lẹ́jà fún ni àgùntàn lẹ́ ń bá lọ àbọ́mọ ọba aládé àlàáfíà. èmi ìsọmọ ẹrú. ok ṣọmọ ọba wa ni yín.
ọmọ ọba ni mí nílẹ̀ Yorùbá. ṣé ẹ gbà fún Ifá aládé tó dá gbogbo adé? Ojú tẹ́yìn bá fi wo Ifá ẹni yóò jẹ́ kí n mọ ìbéèrè kí n mọ ìdáhùn tí ń fún yín. Gbogbo àwọn ọmọ aládé báyìí wọ́n máa ń forí balẹ̀ forí adé. Ẹ̀yin lẹ máa ń sọ pé ẹrú àlá nìyí. Òun náà sọ pé sọmọ ẹrú ni àbọ̀mọ ọba àbí ọmọ àbágùntàn. Ẹ farabalẹ̀, ọ̀tọ̀ ni ọmọ ẹrú, ọ̀tọ̀ ni ẹrú Ọlọ́run. Ọlọ́run ò lẹ́rù, Allah ló lẹ́rù. Ṣẹ́rú ni yín ni sọmọ ẹrú Allah ni yín ni ṣé ẹ gbà pé ẹrú Allah ni yín? Bẹ́ẹ̀ni. Ọmọ ẹrú ni yín gbà náà, kò sí wàhálà, ẹ continue. Ẹ̀yin lọ sọ bẹ́ẹ̀. Èmi kọ́, ẹ̀yin fún ayé lọ sọ. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú láti bẹ̀rẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń jà fún ìran Yorùbá, wọ́n máa ń ti Yorùbá dúró lé lórí ní pàtó. Èdè Yorùbá ò yé wọn, àṣà Yorùbá ò yé wọn. Ọ̀gá mi kẹ́ tó lọ ẹjọ́ ẹ ní sùúrù ẹjọ́. Ọmọ ìlú ò ní yín gan. Ó máa kiri ní mí nílé ewu níwìnrín. Ọmọ adálẹ̀ gbin su, ọmọ adálẹ̀ gbin wùrà, ọmọ adálẹ̀ gbin su gángan. Oríkì gidi, iṣu rẹ̀ lè wù ní Saudi báyìí nílùú Allah. Bẹ́ẹ̀ ṣe wá di ẹrú Allah, bọ́mọ adálẹ̀ gbin iṣu ṣe wá di ẹrú ọmọ ní ọmọ aṣálẹ̀ ní òde ìlú bí tí wọ́n ti lè gbin iṣu rárá, òun ló wá ṣe wá ní kàyéfì. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ẹ jẹ́ gbé láti bẹ̀rẹ̀ tí mo ti bẹ̀rẹ̀ ńkọ́rọ̀ mi lè bá yé yín dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jà fún èdè Yorùbá, àṣà Yorùbá àti ṣe Yorùbá, nǹkan mẹ́ta tí wọ́n ń jà fún yìí tí wọ́n rò pé àwọn ń gbèjà kò yé wọn dáadáa. Ẹ jẹ́ kí n mú láti bẹ̀rẹ̀. Bàbá iṣẹ́ ni kò já o. No, ẹ jẹ́ ká máa sọ lọ, à ń gbọ́. Kì í ṣe ìjà kọ́ ni tí mo sọ yìí o, mo ní tí wọ́n ń gbè fún. Lápèjúwe tí àwọn kan bá ń sọ wípé àbá ẹrú ṣe, àbá àgùntàn ṣe, ntẹ ẹ dúró lé lórí ní pàtó ni wípé a fẹ́ kí àṣà àti ṣe Yorùbá a fẹ́ gbé lárugẹ. Àbẹ̀rù ṣe, àbágùntàn ṣe kẹ̀ làwọn àgùntàn sì ń tán gbé nílùú wa, àjọ ń jẹ àjọ ń mu àwọn ẹrú wọn. Gbogbo wa là ń bá wọn ṣe. Ẹrú kan mara ẹ̀ lẹ́rú ni, àgùntàn mara ẹ̀ lágùntàn. Ọmọ ẹrú kan wà ní tẹ̀rẹ̀ ẹ̀ lọ́mọ ọba. Ẹ go straight to the point. Ilé sọ kí lẹ fẹ́ gangan. Ṣé fẹ́ wá advice wa ni àbí kílẹ̀ ń tọ́ láti sọ fún wa bàbá? Mo fẹ́ ṣàlàyé àwọn nǹkan tẹ́ mú wá ní pàtó. Ẹ máa ṣàlàyé. Ẹ mọ̀ pé ibi tá a wà yìí kì í ṣe ọ̀rọ̀ ọmọ Yorùbá là ń sọ. Ibi ò kì í ṣe platform Yorùbá nation. Ibi ò kì í ṣe platform ẹ̀sìn àtẹ̀ṣe Yorùbá. Peace ṣẹ̀ṣẹ̀ ń bí ohun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní àwọn ẹrú Mùsùlùmí, Muhammadu, ilẹ̀ Saudi Arabia àti Kùránì. Ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí ó ti ń takora wọn o. Kò takora wọn, ọ̀rọ̀ Islam là ń sọ nígbà tẹ́ débí. A sọ̀rọ̀. A pè é sí ẹ̀sìn kankan. A pè é sẹ́sìn bí o. Nǹkan tí ẹ ti kà fún wa láti jọ ìtẹ́ ti kà fún alárúbá òun làwọn ń tú wọ́n ṣe tú òun làwọn ń kà jáde fáwọn èèyàn wa kán lè mọ nǹkan tó wà níbẹ̀ nǹkan tó ń ṣe àmì sí láti jọ yìí kán lè mọ nǹkan tó ń ṣe àmì sí. Ẹ wá máa gbọ́. Ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yé mi, èmi sì gbà tí yín o. Mo sì fẹ́ kẹ́yìn náà farabalẹ̀ kọ́rọ̀ mi yé kẹ́yìn náà sì gbà tèmi. Ẹ mú ní pápápá ni. Lọ́rọ̀ sí méjì, àkọ́kọ́ náà, ibi tèmi rí tí mo fi ní mo fẹ́ kí ẹ píìkì mi, tí mo rí gangan, ó ní pé ibi tí ọ̀rọ̀ Ọlọ́run àti Allah, ibi tí ti ń takora wọn, èyí ò ní mo kọ́ rí. Sọ̀rọ̀ mi yé yín. Tá a bá fojú wò Ọlọ́run àti Allah nǹkan kan náà ni. Ń wá ṣàlàyé bó ṣe jẹ́ nǹkan kan náà fún yín. Ṣé rí èdè tó wà lágbàáyé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí China lèmi ti ń sọ̀rọ̀ o.
ní China yìí ó ní tí wọ́n ń pe Ọlọ́run níbẹ̀ a lè torí wípé wọ́n ń fi èdè míì pè é tó sì jẹ́ wípé gbogbo àwọn àríwí attributes tàbí characteristics tá a fún Olódùmarè ní Yorùbá. Ọlọ́run tẹ̀yìn ń pè inú Ifá ló wà o Ifá ló kọ́kọ́ mú jáde o. kì í ṣe inú Ifá. tẹ bá máa pe Allah nílẹ̀ Yorùbá Allah náà ló gbọ́dọ̀ tù ú jẹ́. Tẹ bá dé ìlú òyìnbó tẹ dé Benin tẹ dé Brazil and co Ọbàtálá ń jẹ́ Ọ̀rúnmìlà ń jẹ́ so ẹ̀sìn ló jẹ́ tó aláàlá ń jẹ́ nílẹ̀ kìíní tẹ bá kò dẹ̀ sí tẹ́sẹ̀ lè tún Quran tó wọ́n sọ pé Ọlọ́run Allah náà máa pè é. ẹ farabalẹ̀ ṣe rí tẹ́ mú ara wọn jọra wọn. ẹni sùúrù mú wa lẹ́nu kẹ́ ẹ sọ tẹ́ mọ̀ sọ bóyá nǹkan àwọn farabalẹ̀ Yorùbá ní ẹ̀mọ̀ tí wọ́n tọ́ máa ń kẹ́ ẹ farabalẹ̀. ọ̀dà mo ti gbọ́ ẹni sùúrù fún mi gbà náà ṣe rí ọ̀rọ̀ tẹ́ ń kó papọ̀ tẹ́ bá fẹ́ ká sọ̀rọ̀ Ọlọ́run àti Allah ó dá dúró lọ́tọ̀ ṣe rí Ọ̀rúnmìlà àti Ọbàtálá àti àwọn òrìṣà yòókù àwọn dá dúró lọ́tọ̀ tẹ́ bá fẹ́ ká sọ yìí hùn agbárin míì ni ṣùgbọ́n ẹ jẹ́ ká mú ní kọ̀ọ̀kan ẹ má kó papọ̀ mọ́ra wọn Ọlọ́run Allah God Chineke Ọbángídì nǹkan kan náà ni. wọ́n yàtọ̀ síra wọn. àlàyé rẹ̀ ẹ ní sùúrù ẹ ṣàlàyé ẹ má ṣàlàyé yín lọ. ẹ jẹ́ kí n ṣàlàyé àtọ́wà ń tẹ̀lé ò lè gbà fún yín. ẹ̀yin ẹ má ṣàlàyé. anyway ẹ̀yin èèyàn wa ohun tí wọ́n fi kó wa lẹ́rù rèé o. ohun tó fi kó ohun tí wọ́n fi kó wa lẹ́rù rèé gbogbo wa la wá láti ẹ̀sìn kan tàbí òmíràn nínú gbogbo ẹ̀sìn tí a sì ti wá gbogbo wa la ka attribute nípa ẹni tó ń pè ní Ọlọ́run fún wa ní ilẹ̀ Yorùbá a mọ̀ ẹni tó ń pè ní Olódùmarè ó sì ní attribute ó ní ìwà titi ẹ̀ a ka Kùránì a rí ẹnìkan tí wọ́n ń pè ní Allah tí wọ́n sọ pé òun ló tóbi jù ó ní ìwà ó ní attribute tiẹ̀ nínú Bible a ka ẹni tó ń pè ní Jehovah àbí Yahweh ẹni ní ìwà ó ní attribute tiẹ̀ àwa wo gbogbo ìwà Yahweh yìí àwo ìwà Allah àwo ìwà Olódùmarè a rí pé kò papọ̀ ìdí tí àwa tá wà lórí platform yìí tá fi gbà pé wọ́n yàtọ̀ síra wọn nìyẹn bàbá mi Àkàndé ẹni sùúrù ẹ jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ mi délẹ̀ nínú ìwé Samuel àbí àwọn First King Yahweh àbí Jehovah ó pa àṣẹ fún Sọ́ọ̀lù kí ó lọ sí ìlú Amaleki kí ó pa gbogbo èèyàn tó wà ńbẹ̀ àtoyún inú o àtọmọ ọwọ́ o títí dórí ẹranko ọ̀sìn wọn Yahweh ní kó pa gbogbo ẹ̀ kó má kù ẹyọ kan Samuel débẹ̀ ó pa gbogbo wọn ó wá dá ọba wọn sí ó dá àwọn ẹranko wọn sí ó wá ń kó bọ̀ ní Ísírẹ́lì ìgbà tó máa kó dé Ísírẹ́lì Ọlọ́run àwọn Ísírẹ́lì wá yarí mọ́ lọ́wọ́ ó ní ìwọ ṣe kọ ọ̀rọ̀ sí mi lẹ́nu ìwọ Sọ́ọ̀lù òun ní kó pa gbogbo àwọn èèyàn yìí tọmọtọmọ taboyún inú tèrà lẹ̀ ó wá pa wọ́n ẹjọ́ rà àfẹ́ mute ó pa wọ́n tán ó wá fi ọba wọn àti àwọn ẹranko sílẹ̀ kí ló dé tó ṣe àìgbọràn sí mi ó ní ìwọ Ọlọ́run òun kó ìwọ Yahweh ó ní òun kó àwọn ẹran yìí wá ní torí kóun lè fi ṣe ẹbọ fún ẹ ìwọ Ọlọ́run tó rán òun níṣẹ́ Ọlọ́run ní látòní lọ ti di ẹni àkọ̀tì ó ní ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ fífetí sílẹ̀ ó sàn ju ọ̀rá àwọn àgbò kí ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ni pé kò pa wọ́n tán yányán kí ni àwọn èèyàn yìí ṣe fún Ọlọ́run yìí àmọ́ ìyẹn ọ̀kan
bọ̀ mo mọ̀ pé ohun tán ṣe jù ni pé bóyá wọ́n bọ òrìṣà míì tó yàtọ̀ sí ohun ọlọ́run Ísírẹ́lì yẹn ẹ̀ṣẹ̀ táwọn ará Amálẹ́kì ṣẹ̀ nìyẹn pé wọ́n sin ohun wọ́n lọ sin òrìṣà míì ohun tó pa wọ́n lé nìyẹn. àwa wọ Kùránì gbogbo ibi tí Allah ti sọ̀rọ̀ nínú Kùránì kò ní pé ẹ fẹ́ràn ọmọnìkejì yín gẹ́gẹ́ bí ara yín. Muhammadu bá àwọn ará Mẹ́kà ṣe jẹ́ kí wà tí wọ́n jọ wà nírẹ́pọ̀ jẹ́ ká máa sin òrìṣà wọn ká máa bọ nǹkan tó bá wù wọ́n. Ohun tí Allah máa ń sọ fún ṣáá ni pé pa wọ́n ọmọ sexy lady pa wọ́n ló ṣà ń sọ bá wọn jà gbé ogun tí wọ́n ti ìgbà tán bá padà sí ojú ọ̀nà èmi Allah. Ṣùgbọ́n nígbà tá padà sílẹ̀ Yorùbá a rí pé Olódùmarè ẹnìkan nínú ìran wa ò tí ì sọ fún òun rí pé Olódùmarè sì ń bá mi sọ̀rọ̀ ó ní kí n gbé ogun ti ìlú Ògbómọ̀ṣọ́ kí n pa aboyún inú kí n pa èèrà alẹ̀ kò sí ẹni tó sọ bẹ́ẹ̀ nínú àwọn ordinary èèyàn gan tí ò kì í ṣe òjíṣẹ́ kó wá ní Olódùmarè ló pa àṣẹ fún òun kí òun ṣe bẹ́ẹ̀. Gbogbo àwọn òrìṣà àwọn Allah àtànsọ yìí ló sọ nínú ìtàn wọn pé ìwọ kò gbọdọ̀ sin ọlọ́run mìíràn. Wọn ò sọ pé àwọn nìkan lọ́lọ́run o wọ́n sọ pé ọlọ́run mìíràn wà torí ibi táwọn Muslim ti ṣe mistake ni pé wọ́n gbà pé Allah nìkan ni ọlọ́run Allah nìkan kọ́ ni ọlọ́run o kò dẹ̀ sọ nínú ìwé ẹ̀ pé òun nìkan ni ọlọ́run. Ohun tó sọ ni pé ẹ ò gbọdọ̀ sin ọlọ́run mìíràn pẹ̀lú òun. So ó ṣùọ́ pé ọlọ́run míì sì tún wà. Tẹ́ bá lọ wo ìwé Bíbélì náà ọlọ́run Bíbélì ò sọ pé òun nìkan lọ́lọ́run o ó ní ẹ̀yin kò gbọdọ̀ sin ọlọ́run mìíràn. That means pé ọlọ́run míì sì tún wà. Nítorí náà ṣùgbọ́n Olódùmarè ti wá kò ní sọ pé torí ẹnìkan fi Ṣàngó lẹ̀ ó lọ ń bọ Ògún àbí torí pé wọ́n ń bọ Ọbàtálá nílé wọn ó wá ní òun ò bọ Ọbàtálá mọ́ òun fẹ́ di Muslim. Pé ààrẹ kò sí nínú àṣà wa kò sí nínú ìṣe wa. Ló sọ fún òun pé kóun ó pa á. Nítorí náà tí wọ́n fẹ́ ṣe àlàyé a mọ ìtàn nípa Yahweh a mọ ìtàn nípa Allah tó jẹ́ ẹ̀sìn kejì tí àwọn èèyàn ṣe ní Nàìjíríà a sì mọ ìtàn nípa Olódùmarè tó jẹ́ ọlọ́run tiwa táwa ń sìn àti ẹ̀sìn gan táwa gbàgbọ́ nínú ẹ̀ pé òun lọ́lọ́run wa. Ọlọ́run kan ṣoṣo ni àwa Yorùbá bìlíìfù nínú ẹ̀ ọlọ́run kan ṣoṣo òun sì ní Olódùmarè. Ṣùgbọ́n Olódùmarè yìí kò kì í ṣe Allah kò dẹ̀ kì í ṣe Yahweh wọ́n yàtọ̀ síra wọn. So tẹ́ bá sọ pé ẹ fẹ́ wá sọ fún wa nǹkan ti sọ tẹ́lẹ̀ ni ẹ ní láti mú ẹ̀rí wá. Allah ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé ẹ ò gbọ́dọ̀ sin ọlọ́run mìíràn pẹ̀lú òun. That means pé ọlọ́run mìíràn wà kò ń ṣe òun nìkan lọ́lọ́run. Ẹ gbọ́dọ̀ pé ẹlòmíì lọ́lọ́run yàtọ̀ sí òun very jealous individual. So bó ṣe rí nìyẹn. Bàbá mi Àkàndé ẹ lè sọ̀rọ̀ tẹ́ bá kẹrẹ̀ mú ní kíákíá bá ọ̀rọ̀ mi ti yé yín àbí kò ti yé yín ṣùgbọ́n pé ẹ fẹ́ sọ̀rọ̀ nípa translation àti èdè nípa China nípa ohun tí England ń pe ọlọ́run.